أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني عزت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله والله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. لا إله إلا الله والله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. القرآن كلام الله ذا الفرقان كتاب الله فيه معان هدي الله منه بيان لشرع الله. لا إله إلا الله والله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. فيه نصائح رشد الله لهدي الخلق بسعد الله أجعل مفاتيح اسم الله به يتجلى ذكر الله. لا إله إلا الله والله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. وكل أوامره لله كل محارمه بالله من كان يتلو ذكر الله يفيض القلب بنور الله. لا إله إلا الله والله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. ليس كنفر قول الله لا هو شعر فيض الله لقد هواه رسول الله ذلك من جبريل الله. لا إله إلا الله والله محمد أفضل رسل الله صلاة الله سلام الله عليه وسائر أهل الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا. lẹ́yìn tá a ti tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó yà wá ya ṣètán Àmín. ẹni ẹ̀kọ́ Ọlọ́run ẹni ìgbé Ọlọ́run Àmín. a máa tẹ̀síwájú lérí ọ̀rọ̀ Ọlọ́run ọba tá a dẹ̀ tún sí wá kí Ọlọ́run tá a sì tọrọ kí Ọlọ́run ìgbé Ọlọ́run fólólùfẹ́ Ọlọ́run ẹrú Ọlọ́run tó jù lọ Ànábì Muhammadu Sallallahu alayhi wa sallam. tọ́lọ́run fálkùránì yán tí wọ́n ń já àlùbáríkà fún gbogbo wa ọkùnrin wa tóbìnrin kódòyìnbó nù wa àti dúdú Ọlọ́run ìmọ́lẹ̀ alkùránì Ọlọ́run má yọ kúrò láyé wa. Àmín. Ibi tá a ka Suratul Kahfi dé tá a ti sinmi òun níbi tọ́lọ́run ti ní wa kadhalika ba'athnahum liyatasa'alu baynahum. وكذلك بعثناهم ليتساءلوا بينهم. Ọlọ́run ní báwọn Ashabul Kahfi àwọn ẹrúsìn Ọlọ́run tí wọ́n sá sínú kòtò sin lọ́hún tí wọ́n mọ Ọlọ́run lọ́kan nígbà táwọn èèyàn ń ṣẹbọ tí wọ́n sin lọ́hún nígbà táwọn aráyé ò sin lọ́hún àwọn ọ̀dọ́mọdé náà Ọlọ́run ní wakadhalika bá ti ń bọ́rọ̀ wọn bọ̀ nìyẹn بعثناهم. wọ́n wà lójú oorun fáìmọye ọdún ba'athnahum bí gbogbo yìí tá ń sọ látẹ̀yìnwá yìí ṣe ń jámì náà ni jíjí wọn náà ń jámì bórun wọn sùnsùn bó ti ń jámì àwọn Ọlọ́run ọba náà ni ìgbé wọn dìde lójú oorun òun náà ń jẹ́ àmì ليتساءلوا ba'athnahum agbé wọn dìde ليتساءلوا بينهم. kété tá a gbé wọn dìde tán liyatasa'alu baynahum wọn ní láti máa bira wọn léèrè wípé قال قائل منهم كم لبثتم. ẹnìkan ló kọ́kọ́ dálẹ̀ nínú wọn wípé ẹ dúró ná a ti dé àyín ó tó gbà wo tá a ti wà lẹ́nu oorun tá a sùn yìí ná torí èmi gbádùn oorun yìí púpọ̀ oorun yìí a sùn tó jọ́ mélòó. قالوا لبثنا يوما أو بعض يوم. àwọn kan dáhùn wípé làbísínà ọmọ gbogbo ń ta lò níbí kọ̀kọ́jọ́ ọjọ́ kan a ó bá ba'da omi àwọn kan ní àhẹ́dù bá àárọ̀ ládé bí ìrọ̀lẹ́ láwa yìí àwọn kan ní ìrọ̀lẹ́ kí ni òwò tá dáadáa ni ìjọ́ kejì láwa. قالوا ربكم أعلم بما لبثتم. ìgbà tí wọ́n ń di fàǹfà ìjọ́ kan ní ààbọ̀ ọjọ́ ni àwọn kan ní rabbukum a'lamu bima labithtum ẹja fi ilẹ̀ fọlọ́run gbogbo ọjọ́ tó bá wù ká lò àwọn ọmọ ìpínkì ìwúlẹ̀ tí ẹ ṣe jọ́ àtàwọn kíní tán pè níjọ́ àtàwọn tán pè ní wákàtí kò sẹ́ni tọ́mọ̀ nínú wọn pé ní táwọn lò ń bẹ̀ lé 300 years. qalu rabbukum أعلم بما لبثتم. ẹja fi àríyànjiyàn lé ọjà rí Ọlọ́run ọba wa ó yé sí iye wákàtí tá a lò ń bẹ iye ọjọ́ tá a lò. فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة. fàbàṣọ ahadakum èyí tó ṣe kókó ní ike ebi ń pa wá abébí ọmọ pẹ̀yìn ni kálukú náà ní ebi ń pè mí náà o ẹ lákùn sí òótọ́ kí ebi ó pa wọ́n náà ti lo ohun tó lé ní 300 years ẹ wá gbára Ọlọ́run Allahu akbar. tágbára kan lè lébá Allahu akbar. àwa tá a mí lókè mí lọlẹ̀ tá a sùn tá a lajúlẹ̀
wákàtí mélòó la lò lẹ́yìn tá a bá jẹun kan tán kíbi omi ò tó pa wá bó wọn sì ṣe é bó lọ́lọ́run ṣe ní kí wọ́n rí i ṣe wọ́n á wà ń bẹ̀ ṣé bí ò jí wọn ni ebi á mọ̀ jíyàn lójú oorun kódà bá rí wo kankan ò jí ọlẹ̀ tó lògùn oorun títí tó gbádùn ẹ̀ tó wọnú ẹ̀mí lọ tó ti débòde àlùkìyámọ̀ tébi burúkú bá pààyàn yẹn á mọ̀ jí ṣébi ọ̀pá wọn ni bó lọ́lọ́run ṣe mẹ̀ntẹ́ẹ̀nì wọn. ọ̀dà ìtọ̀gbẹ́ nìkan kan nu wọn pé mo fẹ́ dìde mo fẹ́ lọ tọ̀ nǹkan kan ò ṣe wọ́n débi pé tí wọ́n fi n tó lè jí wọn ebi ò jí wọn tí yẹn lè lo 300 years láyé kí wọ́n kàn máa jẹun ṣé wọ́n lè gbà kó sì lè já láàyè oorun tán sùn nìkan kọ́ ní jámì gbogbo ohun tó ṣẹlẹ̀ sí wọn náà láàrin ìgbà náà tọ́lọ́run fi preserve wọn àmì ni kò séyìí tí yẹn rò tí ò jẹ́ wà sí mbẹ̀ ọba tí ń kẹ́ wọn lójú oorun ọba tí ń ṣàánú wọn lànà Muhammad sallallahu alaihi wasallam ẹ má fara wé mi nígbà tí ànábì àmọ́ ẹgbẹ́ àwẹ̀ wìsọ́ọ̀l ká da àwẹ̀ papọ̀ ká gba bíríbírí láì sínú àwọn kan náà fẹ́ mọ dánrú ẹ̀wò náà sàbí ànábì àwọn àá nígbà tí wọ́n tọ́ bọ́lọ́run rẹ tó báyìí tọ́lọ́run lóhun ti forí ẹ̀ṣẹ̀ rẹ jìn ọ́ tó tún wá ń ṣe wàhálà báyìí àwa tọ́ sí wàhálà jù ọ lọ alẹ́ṣẹ̀ lọ́rùn jù ọ lọ màásùmù níwọ̀ tọ́lọ́run ti protect ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́ bìbìbìbì àwọn ànábì ọlọ́run ní débi ẹ̀ wọ́n bá ṣẹ̀ kéékèèké ni kéékèèké ọ̀hún náà ọlọ́run tó lóhun forí gbogbo ẹ̀jẹ̀ ní tún wá ń ṣe wàhálà àwọn sàbí wa ní àtọ́bá máa nábì lè ṣe wàhálà báyìí ẹ jẹ́ káwa náà ó ká múra gidigidi wọ́n á bẹ̀rẹ̀ sí ní mọ̀ ẹgbẹ́ àwẹ̀ láì sínú làwọn ìyàwó wọn làwọn aráalé wọn àwọn fẹjọ́ wọn sọ ànábì sallallahu alaihi wasallam ànábì wa bínú ẹ má fara wí mi ò nítorí èmi yut'imuni rabbi wa yasqini ẹ kàn rò pé ìjẹun ni mò ń jẹun bí ìṣe ń jẹ ní òye yín ọba mi ń fún mi jẹ ní sì ń fún mi mu sallallahu alaihi tí wasallam ọba yéèyàn yóò yéèyàn láti bí ọ̀rọ̀ àwọn sahabul kahf làwọn èèyàn tí ọlọ́run nìkan ríbi pamọ́nú fọ́sẹ̀ fóṣù tí yàn mọ kàtàn wọn náà pé irọ́ ni bó lọ ṣe ṣe ọlọ́run lè fi ṣe kàrámọ̀ bó ṣe ṣe fáwọn sahabul kahf ọba tó ṣe ń jọ́nà ṣáà kú ó tún lè ṣe fẹ́ lómi náà kò ní mọ ibi tóun ti rí strength náà àtagbára àwọn òde wa jẹun láti jọ yòó wọn fi ibi pa á lẹ́wọ̀n tòun ti bẹ́ẹ̀ ọlọ́run ní orí bíi mara rẹ̀ dó ní tí sáyẹ́nsì ò ní sọ fún wa ń pọ́ possible lára ọmọ ènìyàn sáyẹ́nsì wo ló lè prove ẹ̀ fún wa pé èèyàn lè lo 300 years láyé láì jẹun èèyàn lè lo 300 years láyé láì tọ̀ tí ó sì kú ká ló ti kú ni àmọ́ pé right off ni ọlọ́run gbé dìde ni àwọn àsáàbùl káfí òkú oorun wọn sùn example ẹni tó kú pátápátá tó kú yányán náà ń bẹ nínú alukur'an tó ń kú yányán tọ́lọ́run tún gbé dìde òun àti rànkúnmí rẹ̀ ìyẹn ọ̀tọ̀ àwọn tíyẹn bá ń dá òtún gbé ǹdé pé ṣé alkiyamọ̀ ṣẹlẹ̀ sáṣí ọ̀ṣẹlẹ̀ ṣẹ́wó instances oríṣiríṣi tọ́lọ́run fún wa tó ti dánwò rí ẹni tó ti kú ó gbé dìde oníṣòwò tí wàá rí i pé ìgbéǹde ń bẹ báyìí àwọn tó ti sùn wọ́n sùn láì mọ iye ọdún ó gbé wọn dìde gbogbo tí sáyẹ̀nsì lè question pàjọ alkiyamọ̀ ọlọ́run ti demonstrate ẹ̀ fi hàn wá èyí tó fa pé ẹsí pé bíyàn bá tún lóhun ọ̀gbájú alkiyamọ̀ gbogbo ẹ̀rí lọ́lọ́run ti ní against rẹ̀ ó tún dáùtù ju alkiyamọ̀ lẹ́yìn gbogbo instances tó rí yìí kí ló kù tó fẹ́ fi dáùtù ẹ̀ àfi ká lọ palẹ̀mọ́ wa rè ká palẹ̀mọ́ ká tọrọ àforíjìn kọ́lọ̀ fi jọ́nà kẹwàá kó mọ́ fi jẹ wá ń yà. آمين فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة. wọ́n á wà ń bẹ̀ wọ́n ń bira wọn léèrè iye ijọ́ mélòó la lò ijọ́ kan ni wákàtí ni kò péjọ́ kò sẹ́ni tó tiẹ̀ rò kó lè pọ́sẹ̀ nínú wọn kò sẹ́ni tó dábàá ọ̀sẹ̀ kọ́lá kò sẹ́ni tó dábàá ijọ́ mélòó kan fa títí àwọn kan ẹ̀wọ̀ ẹ fi hàn lẹ̀ ebi ni ebi ń pa mí gidi àbí ọ̀pẹ̀ yín ni àbí ń pè mí náà o ebi 300 years wá sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà tọ́lọ́run tún fi lè sọ sítórì wọn débi ọ̀rọ̀ ebi tó pa wọn torí tí ó bá nítumọ̀ tí tọ́lọ́run bá ń sọ̀tàn àṣà ọlọ́run nínú alukur'an tí ń bá ń sọ̀tàn ibi tí lẹ́sìn níbẹ̀ bá wà ní ọ̀sọ̀ fún wa kì í sọ̀tàn fún ìtàn tákàn mọ́ fi gbádùn tákàn mọ́ fi ṣeré ọpọlọ ó pìtàn nẹ́bì Yusuf alayhi salatu wasalam odindi chapter lè pa bẹ̀tọ̀ ohun ti bẹ́ẹ̀ bó ṣe dàbídà kó dítẹ́lì tóun náà ó sì kọ àwọn ibìkan àfi kí wá ló ṣẹlẹ̀ nígbà tí ìlàkàyè ọmọ bèrè bí ẹni tí ń wo fíìmù
ìgbà tí tó ń béèrè òun kò sí wàásí ń bẹ̀ ní ọlọ́run ò fi highlight ẹ̀ Allahu torí akbar. ìtàn tí ọkàn jẹ́ eré ọpọlọ àti brain exercise nǹkan lọ́lọ́run máa pa Hayyakumullah. ìtàn ibi tẹ́ bá ti rí ẹ̀sìn nínú ìtàn ní ọmọ highlight lọ fún yín ìgbà tó wá di báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ ìgbà tó wá di báyìí àwọn ibi tí ń sọ òun ó lóye inú ni ebi tó pa wọ́n yìí lóye tá a mú ń bẹ̀ ló jẹ́ kọ́lọ́run sọ̀rọ̀ ebi òun nínú ìtàn Fab'athu ebi wa ń pa wọ́n ọ̀jọ̀gbọ́n kan náà wọ́n ní ib'athu ahadakum biwariqikum hadhihi ila al-madina. dáṣẹ́ bí wọ́n ń pa wá yìí ẹ̀yà ìjà agbẹ́nìkan dìde nínú wa ìlú tá a ti sá kúrò lọ́jọ́ sí àwọn ọmọ iye ọdún táwọn ti lò ọba ìlú ti kú ìjòyè ti kú bàbá ìyá ẹbí ọmọdọ́mọ. gbogbo wọn ti kú àwọn ọmọ táwọn náà bí tẹ́jọ ṣe kékeré pẹ̀lú àwọn wọ̀nyí gbogbo wọn ti kú àwọn ọmọ táwọn tọ̀hún náà bí wọ́n tún ti kú wọ́n á fẹ́ padà sínú ìlú àwọn wá ṣe bí wọ́n sì ń wá wọn nínú ìlú ìmọ̀ àṣùwà ahadakum biwariqikum hadhihi ila al-madina. ẹjẹ́ àṣàwó jọ èló nìwọ ní lápò èló ń tàmọ̀dó ní lápò kálukú dáwó jọ àwọn adáwó yẹn jọ ebi ń pa wá ẹjẹ́ agbẹ́nìkan dìde nù wa biwariqikum pẹ̀lú sílvà yìí ila al-madina. owó dírámù náà ń pè ní wariq Akramakumullah. owó tá a yọ táwọn àwọn owó tán bá máa ń yọ tán máa ń rọ látara sílvà èyí tán máa ń yọ tán máa ń rọ látara góòlì là ń pè ní dinar lárúbá ń pè ní dinar èyí tán bá yọ látara sílvà là ń pè ní dirham ó yàtọ̀ sí dírámù tí wọ́n ná nísìnyí o tí kọ́tọ́rù ná tí UAE ná o wọ́n kàn ń pelé yẹn fa hàn pé ní dírámù ni paper based money ni Akramakumullah. èyí tí Kuwait ná ti ń pè ní dínárì wọ́n kàn ń pè ní dínárù ni pépà ni so àmọ́ ń jọ̀hún lásìkò àwọn bàbá wọn lọ́hùn tí wọ́n máa ń fi gold àti silver náwó owó tán bá hun látara gold náà ń pè ní dinar èyí tán bá hun látara silver náà ń pè ní dirham àbí wariq wọ́n ní ib'athu ahadakum biwariqikum hadhihi ila al-madina. owó silver ọwọ́ wa yìí coins tí ń jẹ́ ti silver yìí ẹ̀jẹ̀ àṣàjọ kíkan náà wa kó mo lọ sínú ìlú فلينظر أيها أزكى طعاما. tó bá dé lẹ́gbẹ̀rọ ìlú kọ́ bá wa wá rẹ́sítọ́rántì tó gbádùn فلينظر أيها أزكى طعاما. oúnjẹ tó dáa àsìkò tẹ́bi bá ń pa àyàn gidigidi ìwọ̀n tún gbọdọ̀ gbóúnjẹ burúkú síwájú yẹn nígbà náà a máa bà yẹn nú jẹ́ àsìkò tẹ́bi gidi ń pààyàn nǹkan ló yẹ kóbìnrin gidi ìyàwó gidi lọ́dọ̀dẹ̀ ọkọ kó a ní mo wo oúnjẹ kan lórí YouTube mo fẹ́ try ẹ̀ o má try oúnjẹ tuntun lásìkò yẹn jọ torí tó bá yíwọ́ ìkanra ní ọba dé ọkàn lọkọ rẹ ọ kí n appreciate ni tó ti wàhálà látàárọ̀ ló ti wà ní kitchen kíní kan mo fẹ́ fún ní something new wọ́n fún ní something new lásìkò tẹ́bi gidi bá ń pa. n tó mọ̀ ṣe. ẹni tó mọ̀ ṣe tó ti use mọ́ torí ìkanra ló fẹ́ fi jẹ́ wo ebi yẹn pọ̀ lára ẹ̀ nígbà náà ọ wá yíwọ́ so kò ní bábi tó dáa lára ẹ̀ níjọ́ tó bá jẹun àárọ̀ tó wà òkè tó jẹun ọ̀sán tó wà òkè dáadáa tó wá di lálẹ́ tán pé sí ń jẹun alẹ́ ni sótún nídìí ní ó dàbí pé mò ń kún díẹ̀ wà á try something new tó lè fi panu tó bá appreciate ẹ̀ wá fi sínú فلينظر ẹ wá fi sínú أيها. mẹ́nù jẹ́ parí ọ̀rọ̀ yìí ẹ wá fi sínú mẹ́nù yìí ńgbà náà pé ó ti wà nù oúnjẹ ilé tá a mọ̀ sí ìlú tó ṣe ń jó ní o ẹ̀kọ́ ni àwọn kan kéékèèké yìí ń dalé ẹlòmíì rú ó lo 4 hours mo lò ń kíchìnì wọ́n tún padà ń bú mi náà ni wọ́n kì í appreciate rárá fàlẹ́ńzọ́rọ̀ ayọ̀ àzíkà àtọ̀ àmọ́ ebi tí ń pa wọ́n gbà náà ó jẹ́ kán máa wá best quality nínú oúnjẹ nípa oúnjẹ gidi ni ọba wa rà. فليأتكم برزق منه. tọ́ ọ bá ti rí ilé oúnjẹ tán ti ń ta oúnjẹ gidi báwa mú oúnjẹ bẹ̀ wá. وليتلطف ولا يشعرن بكم أحدا. àwọn kan sì ní nínú àwọn àfọmímọ̀ àzíkàtọ̀ àwọn oúnjẹ tó dùn kọ́ àzíkàtọ̀ àwọn máa ń lo oúnjẹ àláàlí ṣe mọ̀ pé ìlú ẹlẹ́bọ nílùú wọn tí ó ṣèlú ẹ̀sìn wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n sá fún ẹbọ ni wọ́n sá fún òòṣà ni wọ́n á sá di ọlọ́run ebi wá ń pa wọ́n fẹ́ lọ ra oúnjẹ nínú ìlú ṣe mọ̀ wípé mùsùlùmí ò ní lè jẹ oúnjẹ ẹlẹ́bọ kò ní lè jẹ oúnjẹ tán bá dá kọ̀ọ̀kan míì lẹ́yìn ọlọ́run ọba sí ìwọ nìkan lè béèrè àwọn àṣàbùlù káfí kíyèsí wọ́n kàn jẹ anything tó bá ti rí ẹran tí wọ́n dé sí ọ wájú nì
olóòṣà ló dù kò dákọ ọlọ́run ọba síbẹ̀ wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi olúwa ní ẹ má jẹ nínú ẹran tí wọn bá dákọ ọlọ́run ọba sí wa innahu lafisqun nítorí pé ìbàjẹ́ ni ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ni kán dákọ nǹkan míì sí ẹran tó fẹ́ jẹ ẹran tán pa sídìí Ògún ẹran tán pa sídìí Ògún ni wàá rí ọbẹ̀ sọ àwọn níbọ̀ yín nù wọn á fẹ́ ẹran ránṣẹ́ sí ọlọ́wọ́ wá ń jẹ́ lòun gbádùn ẹ̀ ó kọ nǹkan míì náà fi pa kì í ṣe okọ ọlọ́run ọba gbogbo ẹran tó bá já láàlí ọ̀hún náà tí ètò ìṣẹ́ran tó jẹ́ haram kì í ṣajá kì í ṣẹlẹ́dẹ̀ ẹran ewúrẹ́ tó ń jẹ òun náà àtẹran màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n á dákọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba síbẹ̀ nígbà tí wọ́n ń pa kò tọ́ fún ọ láti jẹ kò tọ́ fún mùsùlùmí ìyẹn náà láwọn ashabul kahfi ń kíyèsí falyanzur wọ́n mọ̀ pé àwọn èèyàn ò sí lọ́hùn wọn ó kọ òòṣà náà mọ́ dá sí ẹran gbà náà kíyèsí rẹ́sítọ́rántì tó ti bá ara ń jẹun ayyuha azka ta'ama ilé oúnjẹ tí wọ́n bá ti ń ta ń jẹ àlálù ní ọlọ́ falyatikum birizqin minhu níbẹ̀ ni kò ti ra ń jẹ wá walyatalattaf wala yush'iranna bikum ahada walyatalattaf wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ walyatalattaf mọ́jì wọn fura mọ́ o mọ́rin ní gbàgede sì mọ́rin ní gbòòrò yatalattaf ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bòńkẹ́lẹ́ wala yush'iranna bikum ahada mọ́rin nírìn táwọn èèyàn fi fura mọ́ alágbájá kọ́ yìí láwọn tán ń wá àwọn ò mọ̀ pé àwọn tán ń wá wọn ti kú àwọn sì fọkàn sí pé gbogbo ìlú sì ń wá wọn tó bá ti dénú ìlú rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tọmọ kan wá wa wọn lé wa wá bí ni so ọwọ́ lọmọ bọ́ọ̀bà ṣe rí ibìkan tán bá ti ń ta oúnjẹ tó dáa wọ́n dáwó jọ fún un. innahum in yadharu alaykum nítorí tí wọ́n bá padà mọ́ bí a wà yarjumukum aw yu'idukum fi millatihim walan tuflihu idhan abada innahum in yadharu alaykum tọwọ́ wọn bá tẹ̀ wá yarjumukum wọn àlẹ̀ wá lóko ẹ̀kú máṣá wọn ìlérí tó bá ti lérí pé mò ń lọ wọ́n fẹ́ sáré lọ bìkan tẹ́ ìbádọ́ àdébá tí ń pàtàn náà bọ̀ ìgbà tí ń bá fi padà dé kí gbogbo ẹ̀yin òbí tán láwọn ọmọ yín ṣẹ̀sìn mí yìí kẹ́ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ èyí tó bá takú tó lòun ò ní ṣẹ̀sìn àwọn bàbá mọ́lẹ̀ yìí yín pa ni yarjumukum wọ́n pa wá yarjumukum wọ́n lẹ̀ wá lóko aw yu'idukum fi millatihim àfi tá a bá láàárẹ̀ dé àti ṣẹ̀sìn wọn lókù option méjìlá ní nínú ká bá wọn ṣẹbọ tán ṣe àbí kán sì pa wá nítorí bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹ́ ìwọ tó fẹ́ lọ bá ara ń jẹ walan tuflihu idhan abada mọ́jì wọn mọ ibi tá a wà mọ́jì wọn fura mọ́ nǹkan kan nípa wa walan tuflihu idhan abada bá rí ẹ̀sìn yìí gbà lọ́wọ́ wa tẹ́rí wa dá padà sínú ìlànà ìṣẹ̀ṣe làgbà èyí tó takò tọlọ́hun tán bá rí wa dá padà síbẹ̀ wà láàrín tuflihu idhan abada ẹ tún lè sọ àlè ìróríire ṣe mọ́ láyé ẹni ọlọ́run bá bùn lẹ́bùn Islam tí di kan sí di kejì bá tún gbà lọ́wọ́ rẹ̀ èyí bí wọ́n ṣe ń pè opportunity tó ga jù láyé ló lùzì òun ó ju kíyàn lùzì iṣẹ́ lọ ó ju kíyàn pàdánù ìyàwó kó pàdánù ọmọ lọ níyàn bá pàdánù ìmánì. Wakadhalika atharna alayhim. Ọlọ́run ní bákan náà nínú àwọn àmì tó ṣẹlẹ̀ nínú ìtàn wọn ni pé atharna alayhim a ní kọ́wọ́ tẹ̀ wọ́n abẹ́rẹ́ wọ́n ń sá wọn fẹ́ kọ́wọ́ tẹ̀ àwọn ẹni rí la pè wọ́n Ọlọ́run wa ní àwa ní kọ́wọ́ tẹ̀ wọ́n a ní kọ́wọ́ tẹ̀ wọ́n wọ́ Ọlọ́run wọ́n sá di Ọlọ́run kókó bọ́ àwọn láṣìírí àbí àyí ìlànà mìíràn rọ́ṣàdà àfẹ́kọ́wọ́ tẹ̀ wá Ọlọ́run ní ó yẹ sápamọ́ wílà káfí ẹ̀ṣúrúlà kún rọ́bù kún mẹ́rin ṣàánú yín ń bẹ̀ ó sì ṣàánú wọn wọ́n wà ń bẹ̀ àṣírí wọn bò fá 300 years kọjá wọ́n tún wá ń ṣe bòńkẹ́lẹ́ pé àfẹ́ lọ́ra ń jẹ àfẹ́kọ́wọ́ tẹ̀ wá kí ló dé tí wọ́n fi fẹ́ kọ́wọ́ tẹ̀ àwọn Ọlọ́run sọ ó nítorí sábàbí nínú kí wọ́n pa wá àbí ká lùzì í mọ́ ni wà kán fọ́ọ̀sì wa wọnú ẹ̀sìn tí ọ̀tẹ̀ wa lọ́rùn ajá pé nítorí ìtọ́lọ́run náà ni wọ́n fi fẹ́ kọ́wọ́ tẹ̀ àwọn akramakumullah nítorí ìtọ́lọ́run ni wọ́n fi fẹ́ kọ́wọ́ tẹ̀ àwọn
ọlọ́run wá ní kọwọ́ tẹ̀ wọ́n. وكذلك أثرنا عليهم. ọlọ́run ní kọwọ́ tẹ ẹni tí ń sá wípé kọwọ́ ọmọ tẹ̀ wọ́n nítorí tọ́lọ́run. ìmọ̀ bóyá ẹ̀ ń kíyèsí nǹkan kan bẹ̀ bí n ti tẹnu Akramakumullah. nítorí ká kíyèsí ń bẹ̀ ni pé èèyàn lè sin lọ́hùn kó fara gbolẹ̀ kó tún fẹ̀mí jìn fọlọ́hùn kọ́lọ́hùn tí wàá wọ́ ọ lọ síbi tí yóò ti jẹgbà nítorí ìdí kan ó ní liya'lamu. ليعلموا أن وعد الله حق. ọwọ́ ọba tẹ̀ wọ́n bó o láṣẹ rí wọn lò fún wàásù. tá nẹ́bí sallallahu alaihi wasallam tí ọba kú dì sí bó o lẹ́lòmíì tí ọmọ rẹ̀ kú táyà rẹ̀ kú tọkọ rẹ̀ kú ṣe fẹ́ gbọ́ yé pé ìyẹn máa ń kú. ìyẹn ní láti kú. dandan ni kú. ẹni tí ebi ọba tó bá kà nínú tán pé ebi ọ̀pá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam rí gbogbo ilé ayé rẹ̀ pátápátá ó fi gbádùn ó fi yóò ní tọ́lọ́wọ̀n ọba fi bí pa nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam. ló ṣe rọrùn fẹ́mi rẹ̀ láti gbọ́ ibi tí ń pa wáyé nǹkan nọ́mà. pàǹsí lọ́hùn. torí ibi tá a dùn sí ni pé ajá sí pé a sí lójú ọ̀nà ni tí Islam bá jẹ́ ọ̀nà tó tọ́ kò yẹ kí ibi ọmọ pa wá ń tá a rònú. Allahu Akbar. Ọlọ́run fẹ́ mú wáàsí jáde ńbẹ̀ ẹ wọ́n fi rẹ́ pé olórin kan ní wàá kúrò musabaka bin nabiyyi Muhammadin gbogbo ọjọ́ tí àdánwò bá kàn ọ́ gbogbo orú ìran fìtínà ọmọ ànábì sallallahu alaihi wasallam kò sí fìtínà tó fẹ́ kàn yẹn tí ó kàn ànábì sallallahu alaihi wasallam. èyí tó pọ̀ nínú ìgbésí ayé ànábì kò fi yó ebi fi ń pa á nì òjíṣẹ́ ńlá ànábì sallallahu alaihi wasallam tó ò lè láéláé lébà tó ò lè lébà níwájú Ọlọ́run ó lè sáré kó wá lépa bá. Ọlọ́run wá ní kọ́wọ́ tẹ àwọn ashabul kaf lẹ́yìn tán ti sá di Ọlọ́run pé gbàmí ó tún wá mú wọn lọ bá wọn tí wọ́n lé wọn. ليعلموا أن وعد الله حق. kí ẹ rí kú tán sá fún wọn lọ́dọ̀ Ọlọ́run kò ní ìtumọ̀. ìkíni ìyàtọ̀ tí ń bẹ láàrin ìyè àti ikú kò wulẹ̀ sí yàtọ̀ ọ̀dà nísìnyí Ọlọ́run dá dúdú ẹ̀rú wọn lójú ojú oorun ni wọ́n wà wọ́n lo 300 years ńbẹ̀ kò sọ́lọ́ ní nǹkan kan àtẹni tọ́lajúlẹ̀ náà tí ò wulẹ̀ sí lójú oorun tọ́lọ́ bá fẹ́ jókòó ọ̀dà àṣà nẹ́bì Nóhà òun ò lójú bẹ́ẹ̀ lọ ni òwúlẹ̀ òun ò sun fètètè ló wà tó ti lójú bẹ́ẹ̀ lọ ọ̀dà bí sàfihàn alifa sanatin illa 50 aman ní tó fi jíṣẹ́ nìkan 950 years lọ́lọ́run ní ó fi jíṣẹ́ nìkan ìjíṣẹ́ nìkan àmọ́ iye èjì rẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ àmẹ́nu ń pé ń jíṣẹ́ Ọlọ́run ọba kó tó di pọ́lọ́ ń pa àwọn ìjọ rẹ̀ 950 years lẹ́yìn tọ́lọ́ ń pa àwọn ìjọ rẹ̀ àtúmọ̀ iye ọdún tó tún lò sí. ẹni tó lajúlẹ̀ àti rí tẹni tó sùn àtúrí tẹni tó kú náà láì mọ iye ọdún mi'ata sana tóun náà lò 100 years tọ́lọ́ tún gbé òun náà dìde níbi tí ó kú sí kò sí yàtọ̀ láàrin dodo kinní wọ̀nyí lọ́dọ̀ tọ́lọ́run ọba. So táwọn bá ń bẹ̀rù kú páwọn ò fẹ́ kú àwọn ò fẹ́ já sódì kejì òdì kejì yẹn lọ́dọ̀ Ọlọ́run ọba ìgbádùn ní bẹ́ẹ̀ àlùkìyámọ̀ òun gan ti kún lọ́ba débẹ̀ nísìnyí o ò lè di stranger ń bẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ wà ń bẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wà ń bẹ̀ àbúrò rẹ̀ wà ń bẹ̀ fún family meeting ní mí ń bẹ tẹ́lẹ̀ continue lọ́hùn. tó bá jẹ́ nù kẹ́ ó bá àwọn èèyàn pàdé ń bẹ̀ tó bá jẹ́ nù yà ó bá àwọn èèyàn tó ọmọ rí pàdé ń bẹ̀. sàwa ní àti ìfẹ́ kú nísìnyí àti nítorí a rí dífẹ́ǹsì tó lágbára láàrin ikú àti ìyè lọ́dọ̀ Ọlọ́run ọba bíi room and parlour ni èyí tí mo lù papọ̀ ńjọ́ mi ṣe bí àmọ́ sùn tá àmọ́ lálá àwọn tó ti wà lálùkìyámọ̀ àgbáyé ti lù papọ̀ nù wọ́n mọ̀ fara hàn wá ń dà mí. ikú tán bẹ̀rù yẹn Ọlọ́run rí i pé kò sí ìtumọ̀ ńbẹ̀ wáàsí táwọn èèyàn tara yín mú ó ní ìtumọ̀ ju wáàsí táwa ń kà nínú tàn wọn nísìn só ní ìtumọ̀ ju ikú tán bẹ̀rù ńjọ́ òun lọ àbí ò ní ìtumọ̀. ẹ wo iye sẹ́ńtúrì tá a fi ń pìtàn àwọn àṣàbùl káfí léyìí tí Al-Qur'ani tiẹ̀ pa fún wa yìí nìkan ó ti lé ní 1400 something years báyìí going to 1500 years Al-Qur'ani ti pa ìtàn yìí fáwa ṣáájú gbà náà nìtàn ó ti ń rìn káàkiri lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì lọ́dọ̀ àwọn Júù táwọn ará Mẹ́kà fi wọ́n ń béèrè ẹ̀ lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tí ń túmọ̀ sí pé ikú kọ́ ni yọ́ mátà nínú láìfù rẹ̀ dàbí kí ni láìfù rẹ̀ túmọ̀ sí kí ló translate sí nínú history. So kẹ́mi èèyàn gùn kọ́ mọ́ lórí pa àti kẹ́mi èèyàn ṣọ́ọ̀tì kọ́ wá lórí pa tọ́pọ̀ gan nínú ayé
eré pa wúlò ju ẹ̀mí gígùn lọ torí ń tẹ́mi gígùn fẹ́ bí fún wa náà lórí pariri Ọlọ́run ni mo fẹ́ fi yín la pariri ẹ gbàgbé ikú ẹ kọ́wọ́ mọ́ tẹ̀ wá ká mọ́ sá pamọ́ tó bá sá sínú ihò fún gbogbo láìfù rẹ tó lò nínú ihò ń pò fẹ́ sòótọ́ ò fẹ́ ṣe rere wọ́n wá gíga ìwọ náà fẹ́ rìnà gíga ò fẹ́ so mọ́ ọ̀nà ọlà tó bá lo gbogbo láìfù rẹ nínú ihò ó parẹ́ sínú ihò náà ni tó bá jáde tó tẹ́kì rísìkì ikú tó tẹ́kì rísìkì pọ̀ wọlé náà ló fi lápa ló fi nítumọ̀. وكذلك عثرنا wọ́n fẹ́ wà ní bòńkẹ́lẹ́ ń bẹ́ẹ̀ a peaceful life àbí bẹ́ẹ̀ kọ́ ká má rí tiwa rò àwọn ò rí tí ń rò náà lẹ́fì lápá ìdá ṣáàbù yawma narada al-hayata fala budda an yastajiba al-qadar wala budda lil-layli an yanjali wala budda lil-qaydi an yankasir àfààyàn wa ní waman la yuridu su'uda al-jibali yanshi abada dahari bayna al-hufar ومن لا يحب صعود الجبال صعود الجبال يعيش أبدا الدهر بين الحفر ẹnikẹ́ni tó bá ṣe ní èmi ò láìkì akínmọ́gùnkè anything òkè èmi ò láìkì yẹ̀yìn ṣe àbàdá dárí gbogbo láìfù rẹ pátápátá tó fi kú ó sì lò ó bẹ́ẹ̀ náà ló fà nínú kòtò ló wà yẹn ni pé wọ́n mọ̀ ọ́n ránṣẹ́ tó fi kú tí wọn náà bá ti fẹ́ dé èèyàn láyé yẹn mọ́ lẹ́mìí gíga ni. àwọn àṣàbùl káfì wọn fẹ́ tẹ̀kì rísìkì pé ká mú àwọn àhálà ni wọ́n mú yín nítorí kẹ́ lè di wáàsí liya'lamu anna wa'da Allahi haqqun. wọn bá ti lápá kápẹ́ àárí wọn fi ṣe wáàsí liya'lamu afẹ́káyọ́ tara yín mọ̀ wípé anna wa'da Allahi haqqun. àdéhùn tá a ṣe wípé à ń bọ̀ wá gbé gbogbo òkú dìde àdéhùn yẹn ń bọ̀ wá ṣe ṣèbẹ́yìn náà lẹ lo 300 years lójú oorun tẹ́ padà dìde yìí afẹ́káyọ́ tara yín mú wáàsí yìí ò ní complete tí wọn bá tọwọ́ bá tẹ̀ so ó dàbí lójú àwọn aṣáájú káfí ọjọ́ bíbá kí àdúrà tá a ṣe ọ̀dà a ní kí ó bò wá láṣìírí a ní kí ó ṣùgbà wa kọ̀ wá ṣùgbà wa nítorí tọ́lọ́ náà sì ni wọ́n fi ń pé kó ṣùgbà àwọn káwọn lè rí tiẹ̀ sí ọlọ́run wa ní rárá ọwọ́ tẹ̀yìn. ya'lamu anna wa'da Allahi haqqun. wa anna as-sa'ata la rayba fiha. iz yatanaza'una baynahum amrahum. abẹ́kẹ́tara yín mọ̀ wípé ìgbéǹde àti ìṣirò ń bẹ tòótọ́ ṣe báwọn kan ni wọ́n lo ohun tó lé lọ́gọ́rùn-ún ọdún yìí tọ́lọ́run sì gbé wọn dìde nírọ̀rùn. iz yatanaza'una baynahum amrahum. nítorí wípé níjọ́ náà yatanaza'una baynahum amrahum àwọn èèyàn ń fà á mọ́ra wọn lọ́wọ́ wípé ṣé tòótọ́ ní gbèǹde ń bẹ ọlọ́run wá tọ́jú practical example ọlọ́ọ̀dìbà evidence síbì kan fún 300 years ó lé ó wá gbé evidence yẹn jáde empirical evidence ni ó pé ọlọ́run a máa gbé èèyàn dìde ọlọ́run jí wọn nígbà tó wúlò nígbà tí wọ́n kúrò ní ìlú kò tí ì sẹ́sìn nínú ìlú àwọn ẹlẹ́bọ ni wọ́n fi ilẹ̀ àmọ́ nígbà tí ọlọ́run ó dá wọn padà wọ́n láwọn èèyàn tí ń ṣe ìsìláàmù nínú ìlú nígbà náà àmọ́ wọ́n sì wà lérí pé sọ́lọ́run máa gbé èèyàn dìde àbí kì í gbé èèyàn dìde issue tí wọ́n bá ń tanù láìfù wọn yẹn tọ́lọ̀ ń dìbà síbì kan ló fẹ́ fi ṣe evidence pé nítòótọ́ ni mo lè gbé èèyàn dìde láìfù àfò oníwàásí ó lè ṣe wàásí fún wa ju ọ̀rọ̀ ẹnu rẹ̀ lọ nígbà míì tẹ́síkì bí láìfù rẹ̀ ṣe rí yẹn ọlọ́run fẹ́ fi ẹ́ ṣe lé láwálẹ̀ aláka ayatan linnas ńlọ́sọ níbi tarákùnrin tóun náà kú 400 years tọ́lọ̀ ń gbé dìde mo fẹ́ fi ẹ́ ṣe wàásí kò nídìí wàásí ẹnu láìfù rẹ̀ gẹ́gẹ́ fún rẹ̀ mo fẹ́ fi ọ́ ṣe wàásí ọlọ́run fi àwọn àṣàbùl káfí náà ṣe lecture mo fẹ́ lò yín fún lecture ẹ̀yin pẹ́ fẹ́ sápamọ́ mo fẹ́ lò yín fún lecture kí làwọn scientist ó pè wọ́n ní specimen àbí tí wọ́n fún wa fún experiment pé sample kan ní sample la fẹ́ fi yín ṣe fáwọn tó ń dá òtù ṣé gbèǹde ń bẹ yatanaza'una baynahum amrahum wọ́n ń jiyàn sí níjọ́ náà pé ṣé gbèǹde ń bẹ kódà àwọn tó ní nínú ibi tí wọ́n jiyàn dé láàárín àwọn tó tún gbà pé gbèǹde ń bẹ náà àwọn náà ń jiyàn sí wípé ó dáa tí ó bá wá gbé wa dìde ṣé pẹ̀lú ara ni àbí pẹ̀lú ẹ̀mí ìyẹn ìṣirò tí ń bẹ ń jọ àlùkìyámọ̀ ṣé ẹ̀mí la fẹ́ fi ṣèṣirò ní àbára
wọ́n ń fa amara wọn lọ́wọ́ ní ìgbà náà kọ̀díyà tó wà ń ta ń gbà wọn nù kọ̀díyà sáà àsìkò lọ́lọ́ ń gbé àwọn àṣàbù káfí dìde. فقالوا ابنوا عليهم بنيانا. làṣírí wọn wá tú nígbà tán wọ gbòòrò èyí tó kọ́kọ́ wọ gbòòrò nù wọn tó fẹ́ ra ń jẹ wọn lówó tó nà sí wọn náà ló tú láṣírí wọn ti náwó yẹn mọ́ ọwọ́ amúdé owó ti dowó ayé ìjọ́un nígbà náà 300 years ti lé káwọn kí irú owó lélẹ́yìí ẹni tọ́nà sí sọ́fẹ́ fi ránjẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀ ń ṣàwàdà ni gbogbo ló ti rí irú owó yìí wọ́n fẹ́ lù mí jìbìtì níbẹ̀ wọ́n ti ra mú ẹ mú wọ́n fẹ́ ná fake money níbi tí wọ́n ti ń pariwo ẹ̀ ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ni tó sáfáriwo wọnú ìlú ọ̀rọ̀ rẹ̀ dariwo nígbà tí wọ́n ti bá a sọ pé alẹ́ àtàlá tó fi rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́nìkan kan mọ́mọ́ ọ̀rọ̀ rẹ̀ dariwo ó di fìtínà nígbà tó wọnú ìlú wọ́n bá ń pariwo lọ́jà wọ́n lẹ́ni tí ọ̀rà ń jẹ lọ́wọ́ rẹ̀ ọba mowó ń bá ń wò ó fi hàn níbọ̀ rẹ̀ tí yẹn náà ń ta ń jẹ ẹ dákun ẹ bá ń wo owó yìí irú owó lélẹ́yìí owó òlú wo ni foreign currency tọ̀hún náà wò ń kà á ẹ̀yìn rí ẹ fún bàbá tó wà lọ́ọ̀kan òun ti dàgbà ẹ gbọ́ owó yẹ rí òun ò rí sówó lẹ̀ yìí níbo ló ti rí wọ́n bá ń jáde mọ́ àwọn kan ní ẹ̀wọ̀ ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sílvà gidi lówó yìí ṣé ìṣe pé pẹpẹ ọ̀rọ̀ kan ń bẹ tó ti lọ discover nù lẹ owó jọ̀ǹjọ̀ǹ lówó ìjọ àmọ́ gidi ni ẹ mú dáadáa yọpọ̀ lọ́wọ́ ẹ̀ kọ́lọ̀ kó fibi tí yòókù kó fi hàn wá gbàtọ́rọ̀ fẹ́ di lúlù tèrò wá pélé lérí láàrin ọjà ẹ ń bọ́ ní ìbò ló ti wá nǹkan kan ẹ mú dáadáa ẹ mú lọ sọ́dọ̀ baálẹ̀ àwọn àjọdọ̀ baálẹ̀ bó ló sì jẹ́ aráàbò ní ọ́ níjò ló wọnú ìlú yìí ní wò yí pé aráàlú yìí náà ni mí ìgbà tó ti wọnú ìlú ni ò ti rójú tọ́mọ̀ rí kò ráàyè kan tó dámọ̀ gbogbo aráàlú pápá kò dẹ́nì kankan mọ́ ń yà á lẹ́nu kí ṣé ìlú wa náà kọ́ yìí gbogbo nǹkan ti change èèyàn ibẹ̀ náà ti yí padà látara àyàlẹ́nu wọn mú dọ́dọ̀ ọba ní pé àjòjì yìí lọ wọnú ìlú àmọ́ bí tí ń bọ̀ wá ó sì mówó àjòjì wọnú ìlú ni ọ̀rọ̀ rẹ̀ dariwo láàrin ọjà ọgbọ́n bò lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín jẹ́wọ́ kìí ṣèmi nìkan ń yà mí lẹ́nu ọba alágbájá ọba àwò ọba jọ̀hún nù ọba tí ń wá wa tí wọ́n ń pè ní Dàkíánúsù tí ń wá wa tí ó yá sá lọ sínú kòtò ń dà ní ọba tó ti kú tipẹ́tipẹ́ àìmọ̀ iye ọba ti jẹ lẹ́yìn rẹ̀ wọ́n ti kú èyí ọdún mélòó òun ló kọ́kọ́ mọ̀ pé ọdún táwọn ti lò nínú kòtò ti lé ní gbogbo táwọn àwọn ń pe ìjọ kan ìjọ méjì àwọn ti lò ń tó lé ní 300 years ìgbà tó wá rí i pé Ọlọ́run ti fa àwọn sàmì lọ́wọ́ á ṣẹ̀ṣẹ̀ tọ́ka bí àwọn yòókù wa ìṣó lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ ẹ pọ̀ tẹ́ rí báyìí inú kòtò lẹ́wà fáìmọ̀ iye ọdún àwọn tó mọ̀ tán ní àwọn gbọ́ nínú tán páwọn kan jáde nínú ìlú wọ́n ń wá wọn mọ bí wọ́n wà òun ló wá tọ́ wọn kà ló mú àwọn yòókù ló mú wọn lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ gbà wọn á débẹ̀ tí wọ́n á rí àmì tọ́lọ́hun ṣe àti wáàsí tọ́lọ́hun fọ́ àwọn Ashabul Kahfi ṣe ni pé wọ́n wà ń bẹ̀ nì látọdún tó ti pẹ́ ẹ̀yin lẹ́nu nígbàgbọ́ nínú Ọlọ́run tẹ́ fẹ́ ṣe bọ́ tẹ́ sá jáde nínú ìlú lẹ́wà wà ń bí ẹ̀ sì kú ibi ìlẹ́wà àròpẹ́ ti kú ni àròpẹ́ ti parẹ́ ni ìtàn yín agbọ́ rí Ọlọ́run wá fọ̀rọ̀ nìṣe wá ń jésì fún gbogbo àwọn tó ń sọ wípé bóò ní gbèǹde ó sì ṣẹlẹ̀ ẹ wá wò gbèǹde o ìkànlárí ṣé Ọlọ́run wà ṣé yóò wá gbé wa dìde pẹ̀lú bọ́dì ní abẹ́mí ìsìlárí kò ní Ọlọ́run láti tún ara dá. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم ẹni tó dá sánmà àtilẹ̀ ṣe ni ó wá tún wọ́n dá tì kódà ìṣẹ̀dá rẹ̀ alákọ̀ọ́kọ́ òun lè ju ẹlẹ́ẹ̀kejì lọ ọ̀rẹ́ àfààyè náà bẹ̀rẹ̀ kálíkìlà wọ́ọ̀lì ṣé nígbà tá a ti wá dẹ̀dà alákọ̀ọ́kọ́ tán ṣọ́ wá rẹ̀ wá ni alákọ̀ọ́kọ́ nígbà tá a dá láì ní sáǹpù kò sí ń tá a wò kò sí kọ́pì tá a wò tá a fi ṣẹ̀dá rẹ̀ lákọ̀ọ́kọ́ náwọn á fẹ́ tún ọ dá lẹ́ẹ̀kejì lẹ́yìn tó ti kú tán ọ wá ń sọ pé yóò difficult kí ló yẹ tí yóò fi difficult ṣebí irú tàkọ́kọ́ lákàn kọ́pì ládẹ̀ paste ẹ̀ tàkọ́kọ́ tá a ní tá a kọ́pì ló yẹ kọ́ yà ọ́ lẹ́nu kí bò lọ́lọ́run ṣe dá mi láì sírù mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ádámọ̀ wo ló ṣáájú ànábì ádámọ̀ tọ́lọ́run wá wo kọ́pì rẹ̀ kò sí nígbà tí kọ́pì ti wá wà ńlẹ̀ tó wá kú ká wá tú wá ṣiṣẹ́ lérí kọ́pì ti tẹ́lẹ̀ ká tún rú ẹ̀gbẹ́ dìde lọ́mọ ènìyàn bá ní kò possible
Ọlọ́run á ní ẹ má gbà mí lọ́wọ́ mi nìyẹn. Kí ló lé níbi kí n tún ọ dá kí n tún ọ gbé dìde. Fáyidá wà Khasimu Mubin, ẹni tá a dá látara àtọ̀ lọ́ba dàgbà lọ́ba di pé bá ń bá wa jà ní bá máa ágímẹ́ǹtì wa lọ́tún àtòsí níwọ̀ àtọ̀ tá a dá ń jò ní. Àti gbé wa dìde Ọlọ́run kì í ṣiṣẹ́, kò nira. Ẹ̀bẹ̀ tó mọ bẹ lọ́hùn náà ní pé kó gbé ọ dìde fún kẹ̀ kó má gbé ọ dìde fún yá. Àmín. Ká sì ṣiṣẹ́ tọ̀ ọ́. Àmín. Ìgbà tí wọ́n ara àwọn Ashabul Kahfi wọ́n débi tí wọ́n wà, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe àṣàrò kí la ṣe lérí ọ̀rọ̀ wọn, kí la ṣe lérí ọ̀rọ̀ wọn. Ṣé ká fi wọ́n lẹ̀ síbí ni àbí ká kó wọn lọ gbóró àbí. Qala alladhina faqalu bunu alayhim bunyana. Àwọn kan ní tẹ́ bá já ṣeré bunu alayhim bunyana, ẹja akọ́lélé wọn lérí mẹ́, ẹja akọ́ kó jẹ́ bí iná láyé wọn. Gbà ń pé bí tí wọ́n tọ́lọ̀ ti ṣàmì yẹn ní ẹjẹ́ kámi àyè yọ jáyé àmì, ẹja akọ́lé síbẹ̀ fún wọn. Rabbuhum a'lamu bihim. Olúwa lọ̀rọ̀ wọn yé. Rabbuhum a'lamu bihim, ọba tó ṣẹ̀dá wọn mọ̀ wọn dáadáa, ẹja fi wọn lẹ̀ síbi ẹmọ́jà kó wọn wá dúró tá a ti ń ṣe lọ́hùn, dúró tá a ti ń rí ìdúkúrú tá a ti ń sọ̀sọ́kùsọ, ẹ fi wọn lẹ̀ ń bí. Qala alladhina ghalabu ala amrihim lanattakhidanna alayhim masjida. Àwọn táwa jẹ́ abẹnugan níjọ́ náà, àwọn táṣẹ ń bẹ lẹ́nu wọn, àwọn tẹnu wọn tọrọ, àwọn àgbààgbà. Gàlábù ala amrihim, àwọn majority tí máa carry vote. Àwọn ni lanattakhidanna alayhim masjida. Lanattakhidanna alayhim masjida. Ń tá ṣe ní pé a kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ ni, kọ̀ọ̀kan ní jẹ́ pákàn kọ́ bí museum tí àwọn èèyàn máa wá wo eyín pa lásán, a máa fi pawó. Mọ́ṣáláṣí là á kọ́ sílùú àyè bẹ́ẹ̀, àyè albarka ni káwọn èèyàn máa wá sin lọ́hùn mẹ́. Láti bí láti dára lẹ́kọ̀ọ́ níwọ̀nba nípa mọ́ṣáláṣí kíkọ́ sí sàárè. Ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń fà mọ́ra wọn lọ́wọ́ nígbàkúgbà. Àwọn àfún tẹ̀fsírì, wọ́n bá ti bá tẹ̀fsírì débi àyà yìí, wọ́n yàn díẹ̀ àbí kẹ́lòmí òwúlẹ̀ fẹ́ lójú bíi Qurtubi ìdájọ́ ìkọ́ mọ́ṣáláṣí sí orí sàárè. Ká tó wá débi ìkọ́ mọ́ṣáláṣí sí orí sàárè, ǹjọ́ tiẹ̀ kọ́kọ́ tọ́ ká ní sàárè nínú ilé, kọ́ mọ́ jẹ ìtẹ́, ká mọ́ sìyàn sí ìtẹ́, ká sin sí ilé ìgbé tó jẹ́ tiẹ̀, ká sin síbẹ̀. Ǹjẹ́ haramu ni? Kí ni ìdájọ́ rẹ̀ nínú Islam? Ṣé ẹ mọ̀ pé nínú àìsàn tó kálẹ̀ wa nílẹ̀ Yorùbá ni practice tó gbajúmọ̀ ni, à ń ní ìtẹ́ kò jẹ́ ọ̀làjú tí ó wọ̀ wá lára. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì fẹ́ kí wọ́n sìn wọn sí ilé tóun bá kọ́ pé ṣe bóun nílé tòun, ilẹ̀ mi náà ni ẹ sinmi sí, kí lè tẹ́ mọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́ máa sinmi sí ìtẹ́ kan. Kò sí tàbí ṣùgbọ́n láàrin gbogbo àwọn àfáà Islam lápapọ̀ láì ní àyàfi wípé ntọ́lọ́lá jù tó sì lóore jù tó dáa jùlọ òun ni ká sin òkú mùsùlùmí, ká sin sí ìtẹ́ táwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wà, ìtẹ́ mùsùlùmí táwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ yòókù tí wọ́n wà. Àǹfààní tí mẹ́mbẹ́ kì í ṣe díẹ̀. Àkọ́kọ́ ńlá nẹ́bì ń ṣe fún gbogbo àwọn sàhábà rẹ̀ sallallahu alaihi wasallam. Gbogbo àwọn sàhábì ànẹ́bì tí ń kú lójú ayé ànẹ́bì, ọ̀pọ̀lọpọ̀ wọn kí mọ́ ní gbogbo, ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábì ànẹ́bì tí wọ́n kú lójú ayé ànẹ́bì, pàkíhùn òun ni ìtẹ́, wọ́n yan ilẹ̀ kan odindi ilẹ̀ tó tóbi ìtẹ́ ní Mẹdínà tá ànẹ́bì sallallahu alaihi wasallam. Wọ́n rẹ́ bá ti dé Mẹ́kà rí, Mẹdínà rí particularly, yọ ọmọ bàkíhùn ìtẹ́ yẹn ẹgbẹ́ mọ́ṣáláṣí ló wà, ń bẹ lọ́ọ̀kan mọ́ṣáláṣí báyìí, ibi wọ́n fẹ́ mọ́ṣáláṣí dé nísìn ẹgbẹ́ ló padà fọ́ọ̀lù sí, tí ìtẹ́ àwọn sàábé gbogbo àwọn mùsùlùmí dé ní eléni, àwọn tí wọ́n ń kú ní Mẹdínà ìtẹ́ ni wọ́n sí wọ́n sí. Bóò ni wọ́n ṣe manage discussion mìíràn tí ó lè gba kátúyà lọ tí táìmù nípa mi ti wà, ṣé kò kún látijọ́ yìí ni, bó wọ́n ṣe wá ń ṣe tó bá kún odindi ọ̀rọ̀ mìíràn. Ìtẹ́ yẹn wọ́n ń sin àwọn èèyàn sí látọjú ayé ànábì sallallahu alaihi wasallam. Ìtẹ́ ló dáa kí mùsùlùmí ó sùn, torí iṣẹ́ tó ń kó lọ bí ọlọ́run ó lè mọ́ sùn wọn. Onídìí alábàárìn ìrìn àjò tó fẹ́ rìn mọ́ dàrin,
ó nídìí alábàárìn alábàágbé rere bá ti wá alábàágbé rere tá a máa ń mú àdúgbò tá a fẹ́ gbé ọ̀sán nílò múlé kan gbó kí wọ́n nìkan máa lọ gbénú gbó kò pé rẹ gbogbo facilities ò ní súnmọ́ ìjọba náà ò ní rí tí ẹrù bọ̀rọ̀ wọn ní látìtì débi tó wà bọ̀rọ̀ wọn sì ní faná fa omi débi tó wà ìwọ nìkan lọ à ń bẹ̀ náà kò tí ì sí community ó nídìí community níbi tó ń lọ yẹn náà inú sàárè ọ wà wo community gidi bó ṣe máa ń ṣẹ̀ṣà ń dọ́tọ̀ ń bẹ láyé pé Banana Island ibẹ̀ mo fẹ́ nítorí security nítorí electricity nítorí water nítorí whatever Magodo ni mo fẹ́ nílé sí Maitama mo fẹ́ nílé sí ó yẹ kó o lè ṣẹ̀ṣà àwọn òwú lọ́ọ́ bá wà nínú sàárè náà ẹ̀kọ́ ni tó yẹ kí ọ wà nù láìfò rẹ̀ kódà tó yẹ kó ṣàsọ́ọ́lẹ̀ rẹ̀ fáwọn ọmọ rẹ̀ pé ìtẹ́ báyìí ni mo fẹ́ kẹ́ ẹ sinmi sí ẹ sinmi sínú ilé mi ẹ sinmi sí kinní kan mi kò dáa tó àmọ́ o ṣé haramu ni kán sì yàn sílé èyí tó yanjú nú ọ̀rọ̀ kì í ṣe haramu kì í ṣe haramu kán sì yàn sí nítorí pé anabi sallallahu alaihi wasallam kò sọ fún wa lọ́nà tí ó clear níbi kankan wípé ká sin òkú sílé haramu ni èyí tá anabi ṣe ní pé ń sin ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé rẹ̀ sí bàkíyàn ǹjọ́ wàá fẹnu jíṣẹ́ Ọlọ́run fún wa pé nítorí bẹ́ẹ̀ o ẹ mọ́ sí yàn síbòmí yàtọ̀ sí kò sọ fún wa ẹnu sì ní ìjẹ́ṣẹ́ Ọlọ́run fún wa èyí tí ń ṣe òun ló dáa jù ká sìn ìjẹ ká ṣe bí ṣe ń ṣe àǹfààní tí ń bẹ ń bẹ pọ̀ tán bá ń pín ìkẹ́ kan dúgbà àwọn tó òkú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìkẹyìn ó máa ràn wọ́n náà àwọn mùsùlùmí ó máa wá bẹ̀bẹ̀ wò toró lókù kọ̀ọ̀kan máa wá bẹ́ẹ̀ wọ́n máa wá ṣàdúà àdúà tí wọ́n ṣe fókù wọn yẹn yọ ràn wọ́n náà ọba lọ ta kété síbi kan máa ń ṣáàdà fi náà tó lọ ta kété tó ń dágbé wọn àrántí rẹ̀ bọ̀rọ̀ sàárè rẹ̀ tún lè parẹ́ kán mọ̀ pé sàárè ní kán máa kọjá kán máa tẹ̀ mọ́lẹ̀ wọ́n lè máa ṣu sí sàárè rẹ̀ tàtọ́ lọ mú lé sínú igbó àbínú ilé kọ́ńpáàndì rẹ̀ tó ń gbé kán sí ọ sí ìgbà tó ti rò kébè ní ṣe rí náà lọ lórí ọ padà yá financial distress kọlu àwọn ọmọ tó bí wọ́n fẹ́ talé nígbà tí àárẹ̀ kan kọlu ẹnìkan tí wọ́n dààmú sọ́tún wọ́n dààmú sósì wọ́n fẹ́ súgbẹ̀mí rẹ̀ kíkílá lè ṣe ẹ̀ta family house ìjọba fẹ́ lànà wọ́n fẹ́ dọ́nà dabẹ̀ wọ́n ń san 20 million fún gbogbo èèyàn ẹ má bínú owó ẹ má bínú a sì mọ wáńdà míì tí ó wà ń wá wípé kò sẹ́ni tán bí dáa láti sọ náà fún ìjọba wọ́n la títì gbẹ̀yìn sàárè rẹ̀ títì gbóná wọ́n dàgbà eré sàárè rẹ̀ ó padà yẹyẹ ara rẹ̀ náà ni àmọ́ tẹ́ ẹ bá pọ̀ tẹ́ wà ń bẹ ó ṣeéṣe kíjọba yọ tí ń sọ́tọ̀ ká burial ground lélẹ́yẹ ẹ má dé títì gbàbí ẹ má dọ́nà gbàbí àwọn ọmọ rẹ̀ lè ta ilé fẹ́ lòmíì ẹni tọ́ra lé yín òun ó fi ṣe ìjọba wọn lọ́kàn pẹ̀lú sàárè ọ̀dà àkọ́jẹ́nu tẹ́lósùn àmọ́ kì í ṣe wọ̀ kí n ò sin ìkú sílé nínú ṣẹ̀ríà àwọn akọ̀ọ̀kan nú àfáà pé ilé wọ̀ amẹ́rìtán dára ti ẹ̀rí hàn strong tó ànámi látẹ́jà lóbò yóò takùn kòbòrà ẹ má sọ lé yín di sàárè ni wọ́n dára lé ẹ má sọ lé yín di sàárè tá ànábì ń sọ ni pé tẹ́ ẹ̀ ní mọ́ kàlùkùránì ń bẹ̀ continuation àdìsí wọn parí ẹ̀ yẹn ni pé létí mi bá ti ka kùránì ó di sàárè ẹ má jẹ́lé yín ó di sàárè ẹ má dòkú mọ́nú ilé tẹ́ ẹ̀ ní mọ́ kàlùkùránì nínú ilé tàbá jí ka Suratul Baqara tá àyè kàlùkùránì ń bẹ̀ òkú nínú ilé yẹn ó ti di sàárè mọ́ yín lérí àfi wí ọ̀rọ̀ lásán lànàbí ó fi pò wí ọ̀rọ̀ ní sallallahu alaihi wasallam àwọn mímọ̀ ẹni sọ́ṣà tiẹ̀ ti pa á lówe báwọn náà ẹjẹ́ á mú ní face value ń pé ká mọ̀ wulẹ̀ sìnkú sílé ìsìnkú gangan kọ́ ni ànábì sallallahu alaihi wasallam hadith ni ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àfáà ìsìlámù dúró lórí pé ààrí ẹ̀rí tó yanjú lérí pé ó ṣèwọ̀ ká sin òkú sílé nítorí ibẹ̀ ṣe bí inú ilé wọn sin ànábì sallallahu alaihi wasallam náà fún rẹ̀ sí àtànábì yàtọ̀ bó ló ṣe yàtọ̀ ó ti sọ àsọ́lẹ̀ pé àwa ànábì Ọlọ́run ibi a bá kú sí ni náà máa ń sin wá sí nìkan sin wá sí náà máa ń sin wá sí so nítorí náà ẹ lè gbé yàrá ìyá Aisha ló kù sí ìyá Aisha ẹ lè gbé kúrò ńbẹ̀ lọ́bùnmí wọn àbá dóhùn náà lọ sí ìtẹ́ ni wọ́n ní so kéèsì ànábì yàtọ̀ wọ́n ní ọ̀dà títí ẹ bá yàtọ̀ ṣé tá Abubakar yàtọ̀ èyí ṣe tá Abubakar lọ́ọ̀ sunu yàrá tá ànábì sọ ní ẹ̀sìn mísẹ́gbẹ́ ànábì èyí ṣe tí wọ́n sin Abubakar sí tẹ́ kí ló fún Abubakar láti béèrè tí ọjẹ́ ìwọ̀ ká lè wọ̀ ní tòótọ́ ká lè wọ̀ ní ká sun ibòmí yàtọ̀ sí tẹ́ èyí ṣe tá Abubakar béèrè fẹ́ wọ̀ tí wọ́n ń pè ẹ̀sìn mi sínú ẹgbẹ́ ànábì yàrá Aisha
ọ̀dà akílódé tí Umaru náà dánrú ẹ̀ wò nígbà tí Umaru tó ti dàsíkò tí Umaru ibẹ̀ òun náà ti di tẹ́ báwọn ẹ̀mọ́ kò ti di ẹ̀mẹ́ta tó wà ń bẹ̀ ni ó ti di tẹ́ ọ̀dà tàbúbákìrì nǹkan só ti di tẹ́ nígbà òun náà àti wípé sẹ́mi náà lè pé wọ́n sinmi síbẹ̀ nígbà tó ti di tẹ́ tí wọ́n náà lè pé wọ́n sin ọ́ síbẹ̀ nígbà tó ló ti di tẹ́ sódò kíní ẹ̀ fi hàn wá pé kò sẹ́ẹ̀rí kan tó yanjú tó sọ pé haramu ni ká sin òkú sílé àmọ́ kò dáa tó makiruhu ni lọ́dọ̀ àwọn afọ́mímọ́ àwọn sálàfà àwọn àfáà àgbà Islam tí wọ́n sin sí ìtẹ́ wọ́n pọ̀ gan kódà náà àfáà aládìs ẹlòmíì yẹrí ìrìn àjò ló kú sí dẹ́sàtì ni wọ́n lọ bìkan ní òkú wọ́n sì gbẹ́lẹ̀ wọ́n sì bò mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ẹlòmíì lọ hajj ló kú so wọ́n máa rú lọ bìkan wọn láwọn wá tẹ̀ kan káàkiri so etí òpópónà wọn sin ìmáàmù míì sínú àfáà aládìs so kìí ṣe mọ́tàlábù ṣẹ́rí ń pé wọ́n gbọ́dọ̀ sin sítẹ́ náà wọ́n wá sin sí ìtẹ́ náà la sin sí ní àbílẹ̀ ìjọ wá tọ́ láti ìbùnú àlẹ́ ìhìnbù ní yálẹ́ láti débẹ̀ o ní pé ẹ kọ́ lélé wọn lérí ìjọ tọ́ láti kọ́ ilé lé òkú lérí ìmọ̀ràn táwọn kan mú wá lérí àwọn àṣàbùl káfí ní pé ẹ kọ́ lélé wọn lérí tọ́pọ̀lọpọ̀ àwọn tafsiri dẹ̀ mọ́ ṣe bí àwọn àṣàbùl káfí ti kú ńgbà náà lẹ́yìn tán kú tán lára ayé wá ń ṣe kí ni ká ṣe sókú wọn o ni wọ́n fi wá rò pé àwọn èèyàn wá mú mọ̀ràn wá wọn kí ẹgbọ́n ìbùnú àléhìn bò ní àná ẹ kọ́ lélé wọn lérí rabbuhum a'lamu bihim ọlọ́run wọn ọba wọn ọmọ bá ń ṣe jẹ́ qala alladhina galabu ala amrihim àwọn tí ọ̀rọ̀ tán ajẹ́ abẹnugan tọrọ ń bẹ lẹ́nu wọn jọ náà àwọn ńlànà tẹ́kìdánà alayhi masjida mọ́ṣáláṣí lákọ̀ọ́lé wọn lérí ìjọ wa tọ́ káwa náà kọ́lé lókù lérí ìjọ wa tọ́ ká kọ́ mọ́ṣáláṣí lókù lérí ká kọ́lé lókù lérí eríṣiríṣi ọ̀nà ní ń bá wa bóyá sàárè yẹn fún rẹ̀ ni wọ́n kọ́ lọ́nà tó ga sókè wọ́n fi nǹkan kan rọ kiri ká rẹ̀ o yẹ̀pẹ̀ náà la mọ lérí sàárè tó wá fún wa ní ṣépù ó mú ṣépù wọ́n ṣe ń pè pyramid shape pé ẹgbẹ́ bí ebè ẹgbẹ́ yẹ̀pẹ̀ rẹ̀ báyìí kí kọ́ wá fẹnu kọra wọn lókè báyìí kó ní sóńsóm lókè àwọn kan máa dánrú ẹ̀ wò ká Ànábì sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam sì lọ́rọ̀ tó sọ lélérí ó gbé Sayyidina Ali dìde radiyallahu ta'ala anhu pé ní Mákà ó ní wala tada qabran mushrifan illa sawaitahu mọ́ fi sàárè kan lẹ̀ tí wọ́n mọ gúgúrú láì sọ di pẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́vù dúdú sàárè àwọn àfọ́ mímọ̀ tí wọ́n gbà pé haramu ni ká mọ yẹ̀pẹ̀ lérí sàárè kọ́ wá ga rororo torí ìbùnú àlémbò ní yánà tí mọ́ náà nù wọ́n gbà pé táwọn àṣàbùl káfí yàtọ̀ ó lè tọ́ lásìkò tí wọn ó ti di haramu ní àsìkò tiwa fáwọn àlùmọ̀ ànábì kí ló dé tí ẹ fi ló dà haramu wọn ní nítorí ànábì sọ fún Àlì pé lọ lẹ́vù dúdú sàárè torí lè kan yìí ni kì í ṣe lé ẹ̀ṣọ́ tẹ bá mọ bí òkú ń lọ ni ẹ nírò pé kẹ máa lọ ṣe máa dìzáínì kẹ máa pe ákítẹ́kì kẹ máa wá bá yín dìzáínì sàárè ibi tí ń lọ ní tí wọ́n rán ń bẹ̀ yàtọ̀ sí gbogbo tẹ̀ ràn baálé òwò ọlọ́run bọ̀ wá wò níjọ́ tó bá pa gbogbo ayé rẹ̀ dodo sàárè pátápátá ní ọ̀wálẹ̀ àti yìí tẹ kọ́ yàrá fún àti yìí tẹ fèsì síbẹ̀ gbogbo ẹ̀ pátápátá lọ lọ́wọ́n lẹ́wù tọ́ra àwàdà lásán nìyí tẹ̀ ń ṣe ọ wọ́n ní ẹ̀ lọ́fà tá a fi ní lọ lẹ́wù dodo sàárè kára ayé lè kán lè mọ ọlọ́run lọ́lọ́run kán mọ ikú níkú ibi ẹ̀ ń lọ tẹ́ ẹ̀ tí ń lọ bọ́lọ́run pàdé ẹ̀ṣọ́ ayé kọ́lẹ̀ túmọ̀ gbé lọ bẹ̀yẹn mọ́ kẹ́ ẹ̀ wò sàárè rẹ̀ bó ṣe fáìn. Allahu Akbar. So wọ́n ní tánàbí ìṣàṣọ́làm fi dárí alìdìdì nù bẹ́ẹ̀ táwọn fún mímọ̀ míì tí wọ́n ní àṣẹ rí kọ́ ga jù tó tọ́ kọ̀tọ́ àmọ́ kọ́ ga níwọ̀nba àwọn faramọ́ wọ́n lẹ́rìí ni pé kódà kí ẹlẹ́vù rẹ̀ kí sàárè àti ilẹ̀ ńlẹ̀ lásán kọ́ wá bára wọn dọ́gba kọ́ wá flat tó bá flat torí bẹ́ẹ̀ aráyé ò ní mọ̀ pé sàárè ni fàbítàlì àwọn ọmọdé ọkọ̀ já ń bẹ̀ wọ́n ṣeré ń bẹ̀ wọ́n mọ̀ tẹ̀ mọ́lẹ̀ sàárè lọ́wọ́ tí Islam fẹ́ ká fún nítorí náà ẹ jẹ́ kó mọ ní déédéé ṣíbùrù ni ìka wa síbí ìka yìí síbí pé ní dédé gúngùn gíga òun nìkan kó shoot out níwọ̀nba kó ga sókè ẹnu wọn tó fi ga sókè yẹn náà wọ́n mọ̀ dá àmọ́ pé sàárè níbi ẹ má kọjá ẹ má ṣeré níbí o ẹ má dà kọjá wọ́n mọ̀ ìwọ rẹ̀ fún. làwọn afọ́mímọ̀ ẹni déédéé ń tá fi dá àmọ́ pé sàárè ni ẹjọ́ ga sókè bẹ́ẹ̀ ẹ mọ yẹ̀pẹ̀ yẹn sókè
ìbùnú àléhìm bunyana shibran. ní tí ò ní kọjá ìwọ̀n ṣíbùrù déédéé ìwọ̀n ọwọ́ kan. wọ́n nítorí sàárì ànábì sallallahu alaihi wasallam fúnra ẹ̀ náà bó ṣe rí nù tẹ̀sínímù ń bẹ́ẹ̀ tẹ̀sínímù ní pé kán mọ sàárì èkó ṣe gogoro bíi pírámìdì àmọ́ níwọ̀nba tí ò kọjá ṣíbùrù ni wọ́n ṣe tà ànábì sallallahu alaihi wasallam. ṣé bá ànábì sì gbókúta sí sàárì Usman ibn Mad'un náà pé káwọn fi dá àmọ́ pé àlámà ni. wọ́n ní ìyàwó Fatima náà fi àwọn òkúta sí sàárè Sayyidina Hamza gẹ́gẹ́ bí àpẹẹrẹ. àwọn afá àtànṣá yarí kan lẹ́yìn àní ẹ má fi nǹkan kan sí àní ẹ má fi nǹkan kan sí. wọ́n ní ṣe sàmúrẹ́ níta nàbì sọ fún Ali ní pé wàlá tàdá qabra mushrifan illa sawaytahu jẹ́ balance pẹ̀lú ilẹ̀ ní à balance ò túmọ̀ pẹ̀lú ilẹ̀ ó lè jẹ́ balance pẹ̀lú àwọn sàárè yòókù kí sàárè kan má tayọ sàárè kan. ṣèbọ́lọ̀ náà ìdá sàwẹ́tùhù wà náà fọ́kàtù fi ṣé sàwẹ́tùhù tí ń wí ń bẹ̀ ṣé sàwẹ́tùhù kọ́ náà máa balance pẹ̀lú àwọn yòókù. ọdọgba ni. wọ́n ṣàtúntò tó pọ̀ mẹ́. pàtàkì jùlọ sàárì ànábì sallallahu alaihi wasallam náà bóun náà ṣe rí ṣépù rẹ̀ ní pé ó ga sókè níwọ̀nba. sallallahu alaihi wasallam. àwọn àfáà tán tún ní rárá sẹ́wọ́n ní ṣe bá ànábì sallallahu alaihi wasallam sọ fún Jábìr ọmọ Abdullahi ló da ìgbà wá ń pé ànábì ní náà ànábì sallallahu alaihi wasallam yubna ala al-qubur ànábì tako ipe ká mọ bíúdì nǹkan lérí sàárì làwọn àfáà tán faramọ́ ní bíúdì nǹkan pẹ̀lá níyàn wípé a fẹ́ fi ṣe fáàrí ni ànábì sallallahu alaihi wasallam sọ tó bá yẹ kàn fẹ́ fi ṣàpẹẹrẹ kò sáburú látara àwọn ẹ̀rí tí àti rí wọ́n mú wáyé tá a fẹ́ fi ṣàpẹẹrẹ káwọn èèyàn lè máa dá àmọ́ ní sàárè kán sì máa fi ìwọ sàárè fún tọ́ra àwọn ìwọ ń bẹ tá a gbọdọ̀ dánwò níbi sàárè tí wọ́n bá mọ̀ bó ni wọ́n ṣe ní ṣe níbẹ̀ ìyẹn ni ìdáhùn àtàtọ̀ àwọn atótónu àwọn àfáà tí wọ́n fara mọ́. wọ́n á ní eléwọ̀n yìí tá à ń sọ látẹ̀kàn yìí sàárè ìta kan ọ̀ra jẹ́ kí yẹ̀pẹ̀ rẹ̀ ọ̀gá sókè díẹ̀ nù èyí ni gbogbo atótónu wọn ò tá a kàn jẹ́ kí yẹ̀pẹ̀ rẹ̀ ọ̀gá díẹ̀ kódà àwọn fún mímọ̀ míì tán fara mọ́ àwọn tún fara mọ́ débi pé a lè ṣe yẹ̀pẹ̀ yẹn lámọ̀ tí ó lè nítorí ká lè mọ̀ káwọn èèyàn tó bá jẹ́ yẹ̀pẹ̀ lásán lè bù sí tó wá ga díẹ̀ láàárín oṣù kan ọdún kan yẹ̀pẹ̀ wọn atẹ́gùn ọ̀fẹ́ ní fífẹ́ tó ẹ́ pé yóò padà flat mọ́lẹ̀ ńlẹ̀ tí ò ní sí purpose tẹ̀ torí ẹ̀ fi kẹfì mọ́ kí ní òun lókè díẹ̀ wọ́n nítorí ẹ̀ ṣe é lámọ̀ Ṣáfi'í faramọ́ bẹ́ẹ̀ àwọn kan náà Hànàfíyà náà faramọ́ àti Màlìkíyà ẹ̀ ṣe é lámọ̀ tó bá jáwọn ni wọ́n ń lò nígbà náà ṣẹ́wọ̀n kí nígbà táyé dáyé bíríkì a lè sọ wípé bóyá yẹn lè gbé bíríkì náà síbẹ̀ ẹ̀tì táyé ò ṣàfìrí kìí ṣàníyàn pé a fẹ́ fi ṣe bí ilẹ̀ṣọ́ o àníyàn pé a fẹ́ káwọn èèyàn dá àmọ́ pé sàárè ní àyín àbí kẹ́ lo wọ́n ṣe ń pè àwọn táìlì àbí mábò akramakumullah ó ṣe é ṣe ká wí bẹ́ẹ̀ àmọ́ ìtọ́jà jù ni pé sàárè fún rẹ̀ akọ nǹkan lé lérí mọ́ ẹgbẹ̀ẹ̀gbẹ́ la wá fẹ́ ṣe fẹ́ǹsì sí bìnáwó àlálùkọ́bùrì lòun náà à ń kọ́ nǹkan lérí sàárè náà nù ṣé yẹn tó àbí ọ̀tọ̀ tí wọ́n ń sọ ń pẹ́ àwọn ẹ̀rí tá a kà sẹ́yìn yìí ó fi hàn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ká kọ́ nǹkan síbi sàárè ọ̀tọ̀ tá ànábì sọ fún Jábìr ń pè náà ànábì sallallahu alaihi wasallam yubna ala al-qubur ànábì takò ká máa kọ́ nǹkan sí sàárè wà á ń yíjà sọ́sọ̀ àbí ká wá mọ́ gèlè tè wọ́n ní torí bẹ́ẹ̀ kọ̀tọ́ kẹ́ wá lẹ́fẹ́ fẹ́ǹsì sàárè wọ́n ní torí pé ànábì sọ fún Ali Sayyidina Ali radiyallahu ta'ala anhu pé gbọ́mọ́ fi sàárè kan lẹ̀ láì balance ẹ̀ kó lẹ́vù ẹ̀ pẹ̀lú ilẹ̀ ilá sàwọ́ ìtàwùkọ́ lẹ́vù ẹ̀ wọ́n ní torí bẹ́ẹ̀ kọ̀tọ́ ká kọ́ nǹkan kan sí orí sàárè torí tẹ́ bá ti kọ́ sí fáàrí lẹ́fẹ́ bá débẹ̀ àwọn àfáà onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú Islam ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀kìrúhù wọn pé wọ́n ní kìí ṣe haram kò lẹ́ṣẹ̀ nínú tíyẹn bá ṣe mọ̀kìrúhù a máa kórè rẹ̀ àwọn kan wá faramọ́ ẹ̀rí àwọn tó faramọ́ ni pé àwọn tá à ń sọ látẹ̀kan tó bá jẹ́ sípà níyàn tí èṣà níyàn pé fáàrí yìí tẹ́ kọ́nà tẹ́ lẹ́ẹ̀fà mọ̀kọ́ tí àgbàrá bá dé ó lè wọ́ dúdú ẹ̀ dànù
láti lè jẹ́ kí erí paṣẹ́kùn pé àní sàárè níbi sáré iṣẹ́ ní àyín kò sábúrú kẹ́ fòkúta rọ kiriká rẹ̀ bí àwọn Fátímà ṣe fòkúta rọ kiriká ti ti Hamza Hamza àbí kẹ́ wá mọ nǹkan kan rọ kiriká rẹ̀ níwọ̀nba tí ò ní ga jù kẹ́ fi rọ gbàdí tí ò ní ga jù. àwọn afáwa nù Màlíkíyà ọ̀pọ̀lọpọ̀ wọn faramọ́ bẹ́ẹ̀ ẹ mọ nǹkan rọ kiriká sàárè tí ò fi ní ga jù. akramakumullah. ìyẹn sì ni mo rò pé ọ̀rọ̀ tó dáa jù tó bá jẹ́ pé bùkátà rẹ̀ kí bóyá gbàrá àbí nítorí kán lè mọ̀ pé sàárè níbí ẹ wá wo bàkẹ́yàn tá à ń lọ Mọ̀dínà náà lé nìtàn sí àwọn sàhábà sí wọ́n rọ kiri wọ́n rọ gbàdí àbí wọ́n rọ gbàdí wọn náà. kódà nígbà tí ibìkan ya nínú sàárè anabi sallallahu alaihi wasallam lẹ́yìn tán ti sin anabi síbẹ̀ tán Abubakar Umar wọ́n ní ibi ògiri kan padà wá ya ń bẹ̀ wọ́n tún kọ́ padà ṣẹ̀yìnkẹ́ bí ìgbà pé wọ́n construct náà nù. so irọ́ gbàdí sàárè fún àti dábẹ̀mọ̀ yàtọ̀ pé sàárè níbí o kò sábúrú ń bẹ̀ ó jẹ́ sàárè àpapọ̀ ìyẹn ni àbí sàárè ìyẹn kankan náà méjèèjì. so bọ́n ṣe rọgbàdí bàkíhùn ní ìrọgbàdí tí bóyá ní blọọkù rẹ̀ kọjá 5 coaches ti bàkíhùn ti àwọn sàábí tẹ́ bá wà lọ́ọ̀kan ẹ mọ̀ yọjú wo bẹ̀ ẹ mọ̀ rí bẹ́ẹ̀ wọ́n kàn ra fínrin sí i lókè wọ́n bá blọọkù débì kan wọ́n á fínrin kọ́fà àdúgbò yòókù torí títì kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kọjá lẹ́gbẹ̀ẹ́ òsì haramu Mọ́kà Mádínà mọ́sálásí ọjà yòókù so àfi kẹ́ ẹ dábí tó bá jẹ́ ìtẹ́ sàárè kẹ́ ẹ dá ayọ̀ lọ́tọ̀. so tó bá yẹ sí pé purpose yẹn la fẹ́ fi ṣe irú purpose náà fi ṣe bàkí ọ̀hún bẹ́ẹ̀ kò sáburú ká ṣe ti individual náà bẹ́ẹ̀ àbí ti group of people náà ìtẹ́ mùsùlùmí kẹ́ wá fẹ́ǹsì ẹ̀ torí tẹ́ ẹ bá fẹ́ǹsì ẹ̀ ìtẹ́ ọmọ dà papọ̀ máwọn ilé tí ń bẹ ládùúgbò wọ́n ní kò sáburú mẹ́ wallahu a'lam. èyí tó burú jù tá a rí i pé eléyìí ọ̀tọ̀ tòótọ́ àmọ́ búburú rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àfáà ìsìláàmù ò pé ní haramu nítorí tí wọn bá mọ ìṣàtakò kó ṣe làákàyè òun ni káwá kọ́ wá jẹ́ sípà tí wá adìídì kọ́ lélé lérí adìídì construct ẹ̀ lọ́nà tí yọ́ dàbí ilé bí yàrá tá a wá ṣàṣejù ń bẹ̀ ìyẹn ò ti kọjá yìí pé a fẹ́ fi dá ayọ̀ yàtọ̀ pé kán fi mọ̀ pé sàárè níbí kán mọ̀ bá àárín fín kán lè ṣètò sàárè fún sàárè ó ti kọjá ilé yẹn ó ti di palẹ̀ mọ́ láti ṣe léyìí lẹ́ṣọ̀ọ́ àníyàn yẹn gẹ́gẹ́ l'Ànábì ọ̀fẹ́ sallallahu alaihi wasallam ó ṣẹ́bi lé àwọn èèyàn tí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ nínú àwọn ìjọ tó ṣáájú àwọn Yahuda àti Nasara wọ́n ní la'ana Allahu al-Yahuda wa Nasara àbí káti ya Aisha ní Ummu Habiba ruwiya anna Ummu Habiba wa Ummu Salama ya Aisha ní òun gẹ́gẹ́ ló sọ̀rọ̀ kìí ṣe ruwiya rawat Aisha anna Ummu Habiba wa Ummu Salama wa ya Habiba ìyàwó Ànábì sallallahu alaihi wasallam wa Ummu Salama àti ya Salama àwọn méjèèjì ń jẹ́ ìyàwó fún Ànábì wọ́n dẹ̀ wọ́n ti travel lọ sí Habasha Ethiopia nígbà táwọn mùsùlùmí kọ́kọ́ ń ṣe hijira tán sá Mẹ́kà lọ sí Ethiopia àwọn méjèèjì wà náà tó ti lọ bẹ̀rí wọ́n tẹ̀lé àwọn ọkọ wọn lọ́njọ́ náà wọ́n ti di ìyàwó Ànábì ìyá Àbíbá ọlọ́kọ tiẹ̀ ọkọ rẹ̀ padà di Kírísítẹ́nì lọ́hùn Ummu Salama náà lọ́kọ tiẹ̀ Abu Salama wọ́n ṣèrìn àjò lọ sí Ethiopia. zakarata kanisatan ra'aynaha bil Habasha. ìgbà tán padà dé Mọ̀dínà tó dijọ́ kan lẹ́yìn ọ̀rẹ́ yìí tán ti di ìyàwó Ànábì àwọn méjèèjì wá jọ ń sọ̀rọ̀ Ànábì wà ń bẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ chọ́ọ̀chì kan táwọn rí l'Ethiopia rí. fiha tasawir. tí oríṣiríṣi àwọn èrè àwòrán ń bẹ́ẹ̀. Rasulullah sallallahu alaihi wasallam. wọ́n ń sọ̀tàn yẹn fún Ànábì sallallahu alaihi wasallam. faqala Rasulullah sallallahu alaihi wasallam. Ànábì wa ní. inna ulaika. ṣé ẹ ráwọn tí àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ń ṣe chọ́ọ̀chì tí wọ́n kó èrè síbẹ̀ ni. idha kana fihim ar-rajulu as-salihu fabata. àwọn ẹni renú wọn tó bá ti jáde láyé. banaw ala qabrihi masjida. àṣà wọn ní pé kán kọ́ ilé ìjọsìn masjidu l'Ànábì pé kẹ̀nísà níbi àdìsí àṣà àwọn kìrìsìtẹ́nì ní pé kán kọ́ ilé ìjọsìn síbi sàárè gbogbo àwọn ẹni rí tó bá ti lọ. wa sawwaru fihi tilka suwar. wọ́n wá ya gbogbo àwọn àwòrán tẹ́rí yẹn àwọn èrè tẹ́rí wọ́n yà sínú ilé ìjọsìn ọ̀hún. ulaika shirarul khalqi 'inda Allahi ta'ala yawm al-qiyamah. àwọn ẹni ibi ńláńlá làwọn tó bá ń dánrú ẹ̀wò lọ́dọ̀ Ọlọ́run tó bá dijọ́ al-qiyamah. àti gbogbo àwọn àdìsí tá a ti ń kábọ̀ wá tẹ́lẹ̀ wọn gbogbo ẹ̀ fi hàn wá pé kán kọ́rù nǹkan bẹ́ẹ̀
ilé ìjọsìn àbí wọn dẹ̀ wá jọ́sìn bẹ́ẹ̀ náà wọ́n kàn kọ́ bánà wọn alẹ́ yìí ala qabrihi masjidan àdìsí mi ní bánà wọn ala qabrihi bina'an nínú ẹgbàá Ibn Abbas ló gbélé yẹn wa wọ́n kàn kọ́kọ́ wọ́n kọ́ nǹkan síbi sàárè àwọn ẹni rẹ̀ tó bá ti lọ àṣà àwọn tó ti lọ ni ànábì dẹ̀ ṣẹ́bi lé wọn ó lẹ́ni ibi ni wọ́n. ìyẹn lọ́fà ọ̀pọ̀lọpọ̀ àfáà ìsìláàmù fi kórìíra à ń kọ́ nǹkan sí rí sàárè léyìí tó ti kúrò nípa kan fẹ́ fi ṣàmì sí sàárè kan fi dá a mọ̀ yàtọ̀ sí ilẹ̀ yòókù ó ti di àbá fi protect against àgbàrá nǹkan kan eléyìí ti di pé àdìdì kọ́lé fẹ́ nìyí ó ti dẹ̀ṣọ́ especially tá a bá ti rúfù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà ìsìláàmù ni wọ́n kórìíra ẹ̀ àwọn tí ò kórìíra ẹ̀ pè lára mú àwọn tí ó pè lára mú wọ́n ní kíni wọ́n ní makiruhu ni tó yẹ kí yín ó jìnà sí ni. àwọn tó máa ń láwọn ń fara mọ́ àwọn òtó nǹkan àwọn tó máa fi ṣẹ̀rí ayàtà akéwúdé yìí jẹ́ kan pé ó bùnú alẹ́ wàkọ́lù bùnú alayhim bunyana. àwọn kan náà mú mọ̀ràn wá tọ́lọ́hún ò sì sọ pé ń tán sọ ọ̀dà ẹ kọ́lé lé àwọn Ashabul Kahfi yẹ kọ́lé síbi ìsìnkú wọn yẹ kọ́lé síbẹ̀. Rabbuhum a'lamu bihim. wọ́n mẹ́rin yẹn wá pé nítorí náà ó tọ́ka kọ́lé síbẹ̀. àwọn táwọn pé ó dáa ṣe èyí tà ń sọ látàárọ̀ ti lé kíkọ́ nù. èyí tó burú jù ní pé a fẹ́ kọ́lé ìjọsìn lébi ibi tí wọ́n ti ibi táwọn òkú wa òun wá nìyí tó burú jù. ọ̀pọ̀lọpọ̀ àfáà Ìsìlámù dúró lórí kí mọ̀kìrúhù náà àwọn tá pé ní haramu ń bẹ ní pé ààrá rí dájú pé haramu ni àwọn pé mọ̀kìrúhù àwọn àdìsí tá a rí tá Ànábì sallallahu fi sọ̀rọ̀ against àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ìmẹ̀mẹ̀ tọ́lá láàfíà mẹ̀mẹ̀ tí ọ̀lá láàfíà àwọn ìtọ́lá láàfíà wọ́n fa àwọn àlàyé mi sí lẹ́yìn ó jẹ́ wọ́n rò pé a lè pè é ní haram ṣe bọ́lọ̀ ni wọ́n ń sìn bẹ́ẹ̀ wọ́n tí ì mọ̀ sin àwọn òkú tó kú yẹn nú bẹ̀ ẹ̀ pé mọ́kìrúhù àwọn afá mi ní àhàrá ṣáà Ànábì ṣe ní àmọ́ dán wò ná wà náà yóò yaqtadi tahrim níta Ànábì bá ṣe ní àmọ́ dán wò haramu nìkan wọ́n yẹn bá dán wò yọ gbẹ̀ṣẹ̀ yẹn ni pé tẹ́ ẹ bá lọ kọ́ mọ́ṣáláṣí sórí sàárè orí sàárè gẹ́gẹ́ ni o kìí ṣe pé ẹ̀gbẹ́ sàárè o orí sàárè la kọ́ mọ́ṣáláṣí sí wọn ni haramu ni torí tí ń bẹ́ẹ̀ àdánwò méjì ni ẹ fara jọ àwọn táàní nẹ́bí iṣẹ́ bi lé nínú àwọn ọmọlẹ́yìn Kristi ní àtàwọn yẹ̀wò àtàwọn Júù tí wọ́n mọ̀ dánrú ẹ̀wò ẹ ti kọ́ṣe wọn ìkọ́ṣe wọn aburú ni. ẹlẹ́ẹ̀kejì wá ní pé ẹṣí náà lè fẹ́ bọ ẹ̀yin lẹ́yìn mọ̀ pé ẹ kàn fẹ́ kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ bóyá nítorí remembrance àbí kinní kan tó bá padà yá ńṣe làwọn ọmọ yín àwọn ọmọ rò pé ẹni yìí special bákan ni ló jẹ́ wọn fi ilé ìjọsìn síbi tí ó ṣeéṣe kán máa forí balẹ̀ fún nítorí ó ṣeéṣe tó lè padà ṣẹlẹ̀ tó sì jẹ́ṣẹ̀ tó tóbi jù lẹ́bọ la fi dínà sádánlè zẹ̀ríà la fi dínà rẹ̀ àlẹ́bí ní amádébẹ̀ àwọn wọ̀nyí náà làwọn àfáà mi wá ní pé sádù zẹ̀ríà ní bẹ́ẹ̀ nítorí pé sádù zẹ̀ríà ní bẹ́ẹ̀ kí ni ẹ̀gẹ́ nǹkan kọ́ làrámù fún rẹ̀ kọ́ mọ́ bá gbé wa dé di àrámù ni wọ́n fi pè é ní mọ̀kìrú pé kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ nítorí pé òun gangan kọ́ lẹ́ṣẹ̀ àmọ́ ó ṣeéṣe kó gbé wa dé di ẹ̀ṣẹ̀ náà fi ẹ̀ tilẹ̀kùn ẹ̀ akramakumullah. bó wá ni wọ́n ṣe wá gbé tata ànábì sí mọ́ṣáláṣí ẹlòmíì ìbéèrè bẹ́ẹ̀ kì í ṣe mọ́ṣáláṣí lọ́wọ́ àńjọ tán sàn ànábì síbẹ̀ sallallahu alaihi wasallam yàrá àyà ibi tó ń wò ní sàárẹ̀ ànábì hàn yàrá àyàwó Aisha nù ẹgbẹ́ ẹbẹ̀ ní mọ́ṣáláṣí wà yàrá ń bẹ ní ìta mọ́ṣáláṣí àmọ́lẹ̀kùn kan ń bẹ tó wọ mọ́ṣáláṣí láti yàrá àyàwó Aisha. ìgbà tó padà di pé àsìkò Walid ibn Abdul Malik àwọn sàábé ti kú tán wọ́n ti kúrò àwọn sàábé ànábì ti kúrò láyé wọ́n ti kúrò ẹ̀kọ́ kan tán ayé ó ti dẹ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni àsìkò ti pẹ́ wọ́n á ń pàwọn fẹ́ mọ́ṣáláṣí èrò ń pọ̀ sí afẹ́ expand mọ́ṣáláṣí náà fi expand ẹ̀ tí yàrá fi padà kó sínú mọ́ṣáláṣí gbogbo ìgbà yẹn sàárè sí wa nù yàrá already so mọ́ṣáláṣí lọ́lọ́ bá sàárè kọ́ ni wọ́n gbé wa nù mọ́ṣáláṣí. a sì rí nù àwọn tó kù láyé ńjọ́ náà tí wọ́n àwọn àfáà tí wọ́n kórìíra tí ẹni tó jó lórí ńgbà náà ṣe ń ka eléyìí ọ̀yẹ́ ọ̀tako ntàn nẹ́bì ti sọ ọ́ lẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ pọ̀lọpọ̀ àfáà lẹ́vù kórìíra náà wọ́n kó sí wọ́n gbé sí lẹ́vù haram. akramakumullah. èyí tó burú jù náà láti sọ ká gbé mọ́ṣáláṣí sí orí mọ́ṣáláṣí àwọn àìsórí sàárè àwọn tí wọ́n sì ń mẹ́rin wá àyà yìí náà wọ́n dúró lé lérí pé ṣe báwọn Ashabul Kahfi wọ́n kọ́ lé lérí àwọn tí wọ́n ní àkọ́lé lé lérí wọ́n ní
masjidu ní ká kọ́ síbẹ̀ ọlọ́run ò sí ní tán ṣe yí ọ̀dà èsì lérí ẹ̀rí yìí tó fi hàn wá pé eléyìí kì í ṣẹ̀rí tí yẹn lè dúró lé lérí òun ni pé ǹjọ́ lọ́n sọ fún wa ń pàwọn àsábùl káfí ti kú ní mọ́mẹ́ǹtì ìbéèrè tí gbogbo ńlá káyọ̀ òbí rẹ̀ nù kódà kò fẹ́ sí reason fún wa tá a bá ń ṣe tẹ̀fsírì láti mọ̀ discourse ọ̀rọ̀ kákọ́lélé sàárè lérí ní context yìí nítorí pé context yìí ò wulẹ̀ sọ fún wa pé àwọn àsábùl káfí ti kú níbo ni obituary wọn wà nínú àyàtà kàyí ní síbẹ̀ yìí náà ṣe gbọ́ ọlọ́run ní wákàzálíkà mọ́ wí lẹ́yọkọ̀ọ̀kan wakadhalika bákan náà lẹ́yọkọ̀ọ̀kan bákan náà asarna alayhim àníkọ́wọ́ tẹ̀ wọ́n liya'lamu ká lè mọ̀ anna wa'da Allahi haqqun pàdé wọn ọlọ́run òtítọ́ wa anna sa'ata ń pé ìgbéǹde dẹ̀ ní la rayba fiha kò sí èméjì ń bẹ̀ iz yatanaza'una baynahum amrahum nítorí àwọn aráàlú wọ́n ń jiyàn láàrin ara wọn sọ̀rọ̀ gbéǹde faqalu ibnu alayhim bunyana ìgbà tó wá yá wọ́n ń sọ wípé ẹja kọ́lélé wọn lérí níbo ló wà pé wọ́n ti kú àníkọ́wọ́ tẹ̀ wọ́n níbi tí information dé last akramakumullah níbo ló wà pé wọ́n ti kú kò sí ń bẹ̀ torí kò sí wàásí tá a fẹ́ mú bí ikú wọn akramakumullah gẹ́gẹ́ bá a sọ lẹ́ẹ̀kan pé ìtàn ibi tí ó bá ṣe wá láǹfààní ń bẹ̀ lọ́lọ́run máa pa kò ní sọ pé nígbà tí làákàyè ń bá fíìmù yìí lọ yẹ jágbé fíìmù yìí dé the end níbo lọ́gbọ́n àti làákàyè bẹ́ wà ní ọlọ́run máa sọ fún wa kọ̀ ráyè a máa kú ìtàn tí ò láǹfààní fún wa so bó náà ṣe padà wá kú nígbà tọ́wọ́ tẹ̀ wọ́n àwọn àfọ onítàn máa sọ oríṣiríṣi tí ò nẹ́sẹ̀ ńlẹ̀ àwọn kan ní nígbà tí wọ́n tọ́wọ́ wá tẹ̀ wọ́n tán wọ́n á fi wọ́n lẹ̀ síbẹ̀ wọ́n kàn wá sùn gbogbo wọn sùn báyìí wọn bá kàn tún jí mọ́ èyí ṣe tó dórun yìí náà ṣáá èyí ṣe tó tún jẹ́ pé wọ́n tún sùn wọn àwa jí mọ́ kí ló tí gbogbo wọn kú papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n dáyé lọ́tọ̀ọ̀tọ̀ ọjọ́ orí wọn yàtọ̀ síra wọn èyí ṣe tí kú wọn gbọ́dọ̀ jẹyọ kan náà èyí ṣe tí wọ́n máa kú lẹ́yọ kọ̀ọ̀kan ká wá gbọ́ pé wọ́n ṣèṣìnkú alákọ̀ọ́kọ́ nígbà tán ṣèṣìnkú rẹ̀ tán wọ́n tún wá padà ṣèṣìnkú ẹlẹ́ẹ̀kejì èyí ṣe táàrí gbogbo dítèlì wọn tó bá jẹ́ sí pé wọ́n kú ṣé ńgbà tán kú tán náà wá ń jiyàn pé ẹja kọ́ ilé lé òkú wọn lérí ni àbí kán tó kú Al-Qur'ani ò sọ fún wa pé wọ́n ti kú èyí tí ń túmọ̀ sí pé ìfẹ́fẹ́ lè ṣẹ̀rí pé a lè máa kọ́lé lé sàárè lérí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tọ́ra ìwúlẹ̀ ráàrí dájú pé wọ́n ti kú ní mọ́mẹ́ǹtì tí àwọn èèyàn mú mọ̀ràn wáyé pé ẹja kọ́lé síbẹ̀ ó lè jẹ́ sí pé ẹja kọ́ mọ́sálásí síbẹ̀ kí àyè yẹn mọ́ parẹ́ ó lè jẹ́ sí pé ẹja kọ́ mọ́sálásí fún wọn tí wọ́n ti máa sin lọ́hùn ni wọ́n ń sọ pé àwọn pípù yìí sì wà láyé wọn èkú kí ni ká ṣe o ẹja kọ́ mọ́sálásí síbí káwọn pípù yìí máa sin lọ́hùn ń bẹ̀ títí tí ọlọ́jọ́ wọn ò fi dé ẹ bọ́ kó wọn wá gbòòrò kankan ilé ni ẹ kọ́ kán lè máa gbádùn ara wọn bẹ́ẹ̀ náà mọ́sálásí ni ẹ kọ́ fún wọn ó ṣeé ṣe kó jẹ́ pé yẹn ni ọ̀rọ̀ tí ń lọ kèé sọ̀rọ̀ wípé wọ́n ti kú àwa kó wọn sínú sàárè àwa fẹ́ kọ́ mọ́sálásí síbẹ̀ ń kọ́ lọ́rọ̀ so n tó sì jọ nínú zọ́hírù Kùránì náà ni pé wọ́n ti kú ní mọ́mẹ́ǹtì tí wọ́n fi kọ́ mọ́sálásí wọn kọ́ nítorí káyè yẹn lè jáyé àmì gbogbo àyè àmì á lè kọ́ mọ́sálásí síbẹ̀ nǹkan àyè yìí ni àyè tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ nǹkan àyè yìí ni wọ́n ti jagun Bádìr lápèjúwe kíjọba Saudi wá lóun fẹ́ kọ́ mọ́sálásí síbẹ̀ kò sábú àyè yìí ni wọ́n ti jagun Uhudu ẹja kọ́ mọ́sálásí sẹ́gbẹ̀ẹ́bẹ̀ àyè yìí làwọn Ashabul Kahfi gbé ẹja kọ́ mọ́sálásí síbẹ̀ ubnu alayhim bunyana rabbuhum a'lamu bihim qala alladhina ghalabu ala amrihim alayhim masjida àwọn tẹnu wọn tọrọ ǹjọ́ náà wọ́n ní mọ́sálásí lákọ síbẹ̀ sayaquluna thalathatun rabi'uhum kalbuhum ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تفتفت فيهم منهم أحدا wọ́n ní sayaquluna
ẹ wá rí i pé wọ́n máa sọ pé thalatha tún gbogbo àwọn ashabul káfí àwọn ọ̀dọ́ tá à ń sọ yìí mẹ́ta náà ni wọ́n. rabi'uhum kalbuhum. ajá àwọn ló sì kẹrin wọn ọlọ́run ní ọ̀wọ́ muhammadu ọmọ ẹgbẹ́ tí wọ́n máa sọ bẹ́ẹ̀. wa yaquluna khamsatun sadisuhum kalbuhum. ó tún máa gbọ́ táwọn kan ní bẹ́ẹ̀ kọ́ lórí ọ̀rọ̀ yẹn wà so controversial. ìlú wo ló ti ṣẹlẹ̀ ìgbà wo ló ṣẹlẹ̀ mélòó ni wọ́n kí lajá wọn kí ló kọ wọn gbogbo ẹ̀ pátápátá ló rárí àríyànjiyàn náà ọlọ́run fi ní ẹnu wọn táwọn sọ fún wọn bẹ́ẹ̀ yìí òun lóòótọ́. wọ́n tún máa jiyàn sí àwọn kan sọ pé khamsatun sadisuhum kalbuhum. 5 ni wọ́n ajá wọn ló jẹ́ ìkẹfà wọn. rajman bil ghaibi. gbogbo wọn kàn wí ntẹnu bá ní ojú wọn ò tọrọ. wa yaquluna sab'atun wa thaminuhum kalbuhum. àwọn kan tún máa sọ nínú wọn wípé khamsatun sab'atun méje ni wọ́n wa thaminuhum kalbuhum. èyí tó sì kẹjọ wọn ní ajá wọn. àwọn kan ní ó súnmọ́ pé eléyìí ló correct. akramakumullah. ẹni kí lè rí ọlọ́run ní rọ́jímọ́n bìlì gébì kálukú kan ju ń tafà sínú kọ̀kọ̀ ní kálukú ọmọ tí ń wí. ó ní fàlátù ma ya'lamuhum illa qalil kò sẹ́ni tọ́mọ kó òkodoro ọ̀rọ̀ yìí àfàwọn èèyàn díẹ̀ àfàwọn díẹ̀ lọ́mọ. nígbà tí nọ́mbà tán dẹ̀ jẹ́ kí ni importance nọ́mbà táwọn Ashabul Kahfi jẹ́ 5 ni wọ́n ajá wọn lóṣù kẹfà 3 ni wọ́n ajá wọn lóṣù kẹrin 7 ni wọ́n ajá wọn lóṣù kẹjọ èwo ló kàn wá mẹ́ èló ni wọ́n bá jẹ́ èló ni wọ́n lè jẹ́ àti èló náà jẹ́ tí ó pa wá lára so kò sí kókó kan nínú mélòó ni wọ́n nítorí ọ̀bá dẹ̀ ti ní kókó alọ́lọ́run èyí kìí ríro ma ya'lamuhum illa qalil ẹni tó mọ̀ tí ń sọ nù wọn kéré. qur rabbi a'lamu bi'iddatihim. ìyẹn ló wá fà á tí àwọn kan fi fura pé ẹdún náà o ọlọ́run ní ẹni tó mọ ẹsẹ̀ mọ́ kọ́mọ ènìyàn lágídí ọlọ́run ó ti gbẹ́nu wa kúrò níbẹ̀ kọ́hún pé kò nítumọ̀ àwọn èèyàn tún náà ní nígbà tí ó ní àwọn kékeré lọ́mọ ọ̀hún ẹjá wa náà wà nù kékeré tọ́mọ ọ̀hún wọn Abdullahi ọmọ Abbas ní èmi ń bẹ́ nù kékeré tọ́mọ 6 ni wọ́n 7 ni wọ́n ajá wọn lóṣù kẹjọ sanabi ṣe wọ́n sì lánàbí ṣàdúrà fún tòótọ́ sallallahu alaihi wasallam kọ́lọ́hún fi ìmàlùkùránì yé ó ní ó yé òun sí kílẹ̀ rí rẹ ó ní sẹ́yìn ò fura sí pé ìgbà tọ́lọ̀ ní àwọn kan sọ pé 7 ni ajá wọn ló sì kẹrin ó láwọn kan ní 5 ni ajá wọn ló sì kẹfà rajman bil ghaib. ó wá bí gbogbo ẹ̀wú ó ní gbogbo wọn ń tafà sínú kọ̀kọ̀ tí ò yé wọn ó ṣẹ̀ṣẹ̀ wá ní àwọn kan sọ pé wa yaquluna sab'atun. àwọn kan sọ pé 7 ni wa thaminuhum kalbuhum. ajá wọn ní kẹjọ kí ló dé tí ò fi statement yìí sínú ó ti pín wọn sí 3 ó láwọn kan ní 3 ni ajá wọn ní kẹrin àwọn kan ní 5 ni ajá wọn ní kẹfà ó ní sọkúsọ wọn sọ gbogbo wọn ń tán sọ wọn rárí dájú ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ní àwọn kan náà tún sọ pé 7 ni sab'atun. ajá àwọn ló sì kẹfà kí ló tí ò fẹ́ léyìí náà sínú ọ̀rọ̀ kó tó sọ pé gbogbo wọn ń tafà sínú tí wọ́n rí. so yíò àfàdàmù akramakumullah. tó bá yíò ajá kó yá àwọn tí ń bá sọ náà kí ló dé tí kò fi 7 ajá àwọn sì kẹjọ kò fi wọ́n sínú àwọn gúrùpù méjì kó tó di pé tó wá sọ lẹ́yìn ọ̀rọ̀ wọn pé wọ́n ń tafà sínú kọ̀kọ̀ tí ò yé wọn ajásípá àwọn ẹlẹ́ẹ̀kẹta yìí correct ni ajásípá àwọn hìtì gbóná ajásípá àwọn hìtì reality lọ́fà tọ́lọ̀ ń fi yọ tiwọn yìí ó fi rìpọ́ọ̀tù tiwọn separately so Ibn Abbas fi dúró lórí ike 7 ni wọn ó dún àwọn èèyàn tán sì láwọn eré nípa káàkiri tẹ́ bá gbàgbé níjó ní ìtàǹkù ìtàn àwọn aráwọn kan bì kan àwọn aráwọn kan bì kan ní pé àwọn àpá àwọn Ashabul Kahfi ni wọ́n ní wọ́n rí kan ní Spain wọ́n rí kan àwọn Ibn Abbas àti Muawiya rí kan àwọn kan náà ní rí kan lù kan àwọn èèyàn 7 ajásìkẹ ẹjọ náà ni wọ́n máa rí eléyìí ò tún ra argument lọ́wọ́ pé àníkù wọn sí wọn sínú sàárè táfi wá ní wọ́n ń kọ́ mọ́sálásí lérí sàárè tó wáyé sí pé wọ́n sí wọn sínú sàárè ni àwọn èèyàn ṣe ń rí wọn káàkiri so mọ́sálásí tán kọ́ síbẹ̀ kì í ṣe rí sàárè ni wọ́n kọ́ sí. àmọ́ ìtọ́jú jújù náà ni pé wọ́n ti kú tipẹ́tipẹ́ wọn ò sí ẹnìkan ò sí nítọ́ka sàárè wọn
èló ló ń ka àwọn jẹ́ ọlọ́run ní kò mátà. قل ربي أعلم بعدتهم gbogbo ẹni tí bá ti ń fà á Muhammadu sọ fún wọn pọ́lọ́ lọ́mọ. ما يعلمهم إلا قليل èèyàn tó mọ̀ kéré. فلا تمار فيهم إلا مراء ظاهرا. wọ́n á jẹ́ kó jẹ́rú iṣu báyìí ni ọmọ bá wọn jiyàn sí kò ní ìtumọ̀ kankan. ولا bá wọn jiyàn ilá mìíràn anva hiran àfi lérí nǹkan tó bá ní ìdálójú nú. ولا تستفت فيهم منهم أحدا. ó sì máa rí lójú àwọn ará Mọ́kà táwọn Yẹ̀húdí fún nítàn àtàwọn Yẹ̀húdí tí ń jẹ́ bàbá àṣàlẹ̀ tí ń fún wọn nítàn àtàwọn Kìrìsìtẹ́nì náà. mọ́mọ́ lọ béèrè ní ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹnìkan kan pé ẹ̀dọ́ bò ló ṣe wá rí kò nítumọ̀ ẹ̀sìn mi ẹnu wọn tá a pa fún yín nínú táwọn yìí ẹjú tó yín bẹ́ẹ̀. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. واهدنا وفقنا إلى الحق وإلى الطريق المستقيم. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.